ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a máa ṣì play ẹ wo ẹni ló jáde tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí wo lẹ́ni yìí tú ẹni máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí tó pé tẹ́yìn náà bá gbọ́ àgbọ́yanu ní òun làwọn àṣírí náà ẹ wo ẹ farabalẹ̀ fún wa fídíò wọn àlẹ́ tá máa play fún gẹ́gẹ́ bí sọ fún yín lálákọ̀ọ́kọ́ tó wáyé pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá subscribe kẹ́ like comment kẹ́ share lè máa jẹ́ àǹfààní content wa nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè tẹ̀lé wàá fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ mi sọ pé fídíò wọn alẹ́ tá a máa play fún àti ọ̀pọ̀lọpọ̀ evidence tá a kó wá ẹ wo fídíò náà rèé ẹ máa bá a ká lọ. àwọn tó ń dá sí mo ní they don't understand. so ẹnìkan pè mí lára àwọn èèyàn wa tó wà lórí ìkànnì yìí tó ń sọ̀rọ̀ tóun náà kópa pàtàkì nínú ìrìn àjò yẹn. so ìgbà tí wọ́n sọ pé nǹkan báyìí báyìí wọ́n máa gbọ́ báyìí pé wọ́n sọ pé irọ́ lobìnrin yẹn ń pa mo wá sọ fẹ́ nìyẹn mo ní ẹ má dá sí o ẹ má dá sí ní ọ̀nà yẹn wọ́n ní kí ló dé mo ní ẹ má sọ bẹ́ẹ̀ àwọn ló fẹ́ gbá àwọn èèyàn ní kíríkan mo ní ẹ má dá sí ní aspect yẹn mo ní ẹni tó bá jẹ́ abíọmọ tó bá mọ nǹkan tí wọ́n pè ní kéèyàn ò bímọ kéèyàn ò fẹ́ràn ọmọ mo ní yóò understand nǹkan tárábìnrin yẹn ń pass through mo ní ẹ má gbé ní aspect yẹn wọ́n ló fẹ́ parọ́ gbowó ni mo ní ṣé ó fẹ́ parọ́ náà kọ́ mọ̀ ẹ́ padà wálé ṣé ẹ rí mo kàn fẹ́ rọ àwọn èèyàn wa lórí ìkànnì yìí pàápàá jùlọ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo fẹ́ rọ̀ wá ni mo fẹ́ bẹ̀ wá ẹ dákun nítorí tọ́lọ́run àwọn báwọn ọ̀rọ̀ kan bá jáde ó dẹ̀ pé àwọn èèyàn ti fẹ́ máa dó nǹkan tí kìíní yẹn fi rí báyìí pé mo rí pé ó dẹ̀ pé àwọn kan fẹ́ dójúlé Bíọ́lá èyí ọ̀ka èyí Bíọ́lá Adébáyọ̀ kíní tó ṣe irọ́ ni ó sì wá gbé kíní kan wá ẹlòmíì ò dẹ̀ lówó kankan tí ó dà ń bẹ̀ ṣùgbọ́n kẹ́lòmíì ó jáde kó sáré máa sọ kó máa lo ẹnu àlùfàǹṣà kó máa fi bá kó máa fi sọ̀rọ̀ kó máa fi dá sí ọ̀rọ̀ ó kù díẹ̀ káàtó ẹlòmíì ò ní £1 tó máa fi contribute wàá tí wọ́n fẹ́ máa indirectly wọ́n fẹ́ máa discourage àwọn tó fẹ́ ṣe. ẹni tó bá mú actress Jùmọ̀kẹ́ George dáadáa tí mo dẹ̀ mọ̀ yí pé ó lè jẹ́ pé àwọn ọmọ indomies wọ́n lè sọ pé indomie kìíní wọ́n lè láwọn ò mọ̀ ṣùgbọ́n wa tá a bá mọ̀ actress Jùmọ̀kẹ́ George dáadáa á mọ̀ wípé woman yẹn ó ti nínú theatre industry yìí nínú movie industry yìí arábìnrin yìí nígbà tí Jùmọ̀kẹ́ George jẹ́ Jùmọ̀kẹ́ George kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn àwọn show àwọn films tó máa ń ṣe yẹn standard ones ni tó bá ń sọ̀rọ̀ tó bá ń ti òyìnbó bọ̀ láàrin tó bá ń pronounce àwọn words yẹn orí yín máa wú ni you will love her. àwọn kan nírọ́ ló pa ibi báyìí ibẹ̀ kan ló wà kíní kan but the fact remains pé number one kò rí ọmọ ẹ̀ àwọn èèyàn ló ń rí ọmọ ẹ̀ ẹni tó sọ fún mi mo ní kó má bá wọn jáde síta pé kò rí ọmọ ẹ̀ pé ó rí ọmọ ẹ̀ mo ní ṣe lẹ́rìí ẹ̀ lọ́wọ́ voice note kan jà rìnrìn tó sọ pé ṣe ẹ̀ lè sọ fún wọn pé kó wá ṣe mo ní èèyàn ń sunkún pé òrì òrí ọmọ mo ní ẹ̀yin ò mọ̀ wípé tíjà yẹn bá parọ́ àṣírí gan máa padà àtúntọ́ mọ́ máa pariwo pé ẹ̀yin èmi yẹ́yẹ́ mi ò kí pé ẹ̀yin ni ẹ má máa jẹ́ káyé máa bú mi. ṣùgbọ́n inú mi dùn bí báwọn nǹkan ṣe jáde tó tí wọ́n ṣe bú Bíọ́lá Adébáyọ̀ àwọn kan rí charles sí mi mo sọ fún mo ní look in a situation like this mo ní ẹ lọ pé arábìnrin Àbíkẹ́ Dábírà because ìgbà tí mò ń ṣètò lórí Star FM nìbàdàn Ọ̀yọ́ state government láyé bàbá wa late governor Abiola Ajimobi àwọn ló sponsor program yẹn from the state department kan mo ń ṣe fún nínú secretariat ìgbà yẹn Mr. Makinde àwọn ló gbéṣẹ́ yẹn fún mi nígbà náà thank you so much for the gift it's great you are here so arábìnrin Àbíkẹ́ Dábírà yẹn ó ṣe gidigidi méje yàyà mẹ́fà fún wa lọ́yọ́ state nígbà yẹn but true gómìnà làwa fi ní connection true pàjọ lóṣèlú wọ́n bá wa káwọn èèyàn wá tó bá ti dé
Ọ̀yọ́ state máa finance wọn, wọ́n máa fi wọ́n sí rehabilitation center, wọ́n á fún wọn lówó kan fi bẹ̀rẹ̀ life wọn through department Mr. Makinde yẹn mi ìrántí department of Mr. Makinde tẹ́lẹ̀ wà lórí show mi, wọ́n bí ó ti retire and sin. But she really tried. Inú mi dẹ̀ ń dùn wípé woman yẹn ṣe ṣe dáadáa. Ọ̀rọ̀ arábìnrin padà já sọ́pẹ́. Ṣùgbọ́n ìgbà míì máa wà béèyàn bá fẹ́ ṣoore tá a bá ti ń jáde tá a bá ti ń fi ẹnu àlùfàǹsà ẹlòmíì wà yóò ti sá pé àmì ò lẹ́mìí mi ni wọ́n ṣe gbà gbòsgbòsgbò nínú pa fẹ́ ṣoore fún yàn. Mo dẹ̀ máa ń ṣàkíyèsí wípé ọ̀pọ̀ ọgbà táwọn èèyàn bá jáde tó bá ṣe gbà gbòsgbòsgbò tó ẹni tó bá fẹ́ ṣoore fún oore yẹn máa ń padà ní kìmí ni. Nígbà tàǹtí Dúpẹ́ Jáyésinmi tí Bíọ́lá Adébáyọ̀ tó interview wọn táwọn mọ̀lẹ́bí ẹ̀ jáde síta tó ń sọ pé àìrọ́ ló pa o ó gbélé o ó ṣe kíní kan o tí lady yẹn pariwo tí lady kan jáde. Ọ̀rọ̀ àǹtí Dúpẹ́ Jáyésinmi padà jẹ́ sáyọ̀ nítorí pé gbogbo àwọn èèyàn tó wà mọ̀ dáadáa wọ́n bẹ̀rẹ̀ sọ pé àkílédé tẹ́ fi ń ṣe báyìí, àwọn tó máa mọ̀ nípa story wọn, àwọn tó mọ̀ nípa ìtàn wọn, àwa náà tá a mọ̀ wọ́n a padà get in touch pẹ̀lú wọn, contact wọn lágbègbè bó ṣe ṣẹlẹ̀ wọ́n kọ́ ṣàṣàlàyé gbogbo ẹ̀ fún amúkan rẹ̀ wọ́n ní ẹ̀fílẹ̀ ọjọ́ ọ̀rọ̀ tí tó. Ṣùgbọ́n ọ̀rọ̀ àǹtí padà já sí ayọ̀. A ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jáde tó sọ pé ẹ jọ̀ọ́ ẹ adopt mi, ẹ fi mí ṣọmọ. Mọ́mì wa kan wà níbí, ó wà ní New York níbí, l'Amẹ́ríkà níbí ní New York. Woman yẹn sọ wípé òun ò ní ìyá, òun ò ní bàbá, kò lẹ́gbọ̀n kò lábúrò, kò níwájú kò lẹ́yìn, ó lọ́kọ àtàwọn ọmọ. Ó ní Iyalaja ẹ jọ̀ọ́ ẹ connect mi pẹ̀lú Sister Lola, God bless you ma, Winfo. Ó ní ẹ connect mi pẹ̀lú àǹtí Dúpẹ́ Jáyésinmi kí èmi náà lálàbárò, kí n lálàbásọ, ẹ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àǹtí Dúpẹ́. Ó ní Iyalaja ẹ ti ẹ kọ́kọ́ fún mi lákàntì wọn náà, ẹ kọ́kọ́ pa mi fi ẹ kọ́kọ́ fi 150,000 sí bẹ́ẹ̀ náà. Kàn tí ọkọ́ fi yẹn ṣe pé kàn jọ wọ́n accept mi, kémi àti wọn kájọ máa sọ̀rọ̀, kémi náà tiẹ̀ mọ̀ pé mo lẹ́nìkan bí ẹni bí ọkọ mi tó jẹ́ bí ọ̀rẹ́ bí sister, kémi náà mú ní sister. Nígbà tí Bíọ́lá Adébáyọ̀ tó ṣe fídíò kan tó wà tàǹtí Dúpẹ́, mo dẹ̀ ń sunkún. Tó ń kọrin kíní kan my mama o kíní kan sí my mama àbí kíní, mo ti gbà bó ṣe máa ń kọrin yẹn sí my mama báyìí. Tí àǹtí Dúpẹ́ jáde síta tí mo rí i pé láti orí dé ẹsẹ̀ tó match ni same ni pẹ̀lú Bíọ́lá Adébáyọ̀. Ó introduce àǹtí Dúpẹ́ Jáyésinmi pé ìyá òun. Tó nígbà tó fẹ́ fi yẹ ẹ̀rọ mo rò pé ó fẹ́ mú mọ́mí Dúpẹ́ Jáyésinmi ló jáde síta. The first time tí mo wò omi yọ lójú mi, inú mi dùn jù mí, ẹkún ayọ̀ mi. I was so happy for àǹtí Dúpẹ́ Jáyésinmi. Ọ̀rọ̀ Dúpẹ́ Jáyésinmi padà já sọ́pẹ́, padà já sáyọ̀. Àwọn tí wọ́n ti ń pè fún movie kìíní sí nínú movie tí wọ́n ti ń pè sí fún fi ní Dúpẹ́ Jáyésinmi bá jáde síta, inú mi dùn jù, omi yọ lójú mi. Torí mo mọ àǹtí Dúpẹ́ gidi gan ni. Àwọn èèyàn gbìyànjú láti tẹ orí ògo àti ìbà gbòógbòógbò ṣùgbọ́n náà ó fà lọ́wọ́ sókè. Mọ́mí Jùmọ̀kẹ́ George, mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́. Ẹ̀yin náà ẹ̀ wo ẹkún abiyamọ, wọ́n níra wọn ohun àtọmọ́jọ nọlẹ̀ ni. Àǹtí Dúpẹ́ Jáyésinmi, màmá Jùmọ̀kẹ́,
àìsàn tó ń ṣòbìnrin yìí wàláì àìsàn ọmọ wà ń bẹ. Àìsàn tó ń ṣe actress Jùmọ̀kẹ́ George tó fi ń fò ní Kúfọ̀lá dìde, àìsàn àìrí ọmọ ẹ̀ wàláì yóò kó 70%. Gbogbo alábí ọmọ tó ń gbọ́ mi ló mọ tí mò ń sọ. Gbogbo ẹni bímọ ọmọ tí ò gbúrò yẹn, ìyá yẹn gẹ́gẹ́ mọ̀ nínú ọkàn ẹ̀ wípé nǹkan ò bẹ́sikẹ́, nǹkan ò ṣe nì, tí nǹkan bá ṣe ṣé yóò kò ní rántí ọmọ ni. Ṣé kò ní rántí ọmọ? Ẹni kí ìyá má síìkì. Ìwọ tó o bá ti jẹ́ ọ̀dájú abíọmọ, tó o bá ti gbúrò ọmọ ẹ, tọmọ ẹ sì lọ tó o sì ń gbọ́ pé wọ́n ń ṣẹlẹ̀, kọ́mọ fẹsẹ̀ kọ́mọ lóun wọ mọ́tò láti bí ìlọ Málì, èmi ò mọ tẹ́ ẹ̀ bá ká tẹ́ lọ́ ṣògbó ẹrú. Àìsàn tó ń ṣe Jùmọ̀kẹ́ George, àìsàn àìrí ọmọ ẹ̀ ó kó 75-80% bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀, tẹ́ ẹ bá gbọ́ àbẹ́ ẹ̀fẹ́ dáhùn. Téèyàn bá bí ọmọ wàhálà ẹ̀bẹ́ yìí. Jésù gan sọ wípé òun ní àgùntàn 100 ìkan sọnù ó lòun wà lọ. Abọ́sìbọ̀ tí ẹni bí méjì kò rí kan mọ́ láti bí ọdún 4 o kò sì pè. Ẹni tó bá jẹ́ ọ̀dájú àbíọmọ ni yóò mọ jẹun ní yóò mọ ìyá rẹ̀ jẹ pé ibi ọba wà ó mo bá wálé náà mo tó rí ọ. Àbíọmọ wo ló jẹ́ ṣerú ẹ̀? Bó o bá rí àwọn ẹgbẹ́ ẹ̀ gan àbáwọn ọ̀rẹ́ ẹ̀ wàá rò tó tún wà àwọn ọmọ ẹ̀ báyìí wàá máa rò pé wọ́n náà irú kí wà ní gbogbo ilé báyìí. Àdúrà òbí ni pé káwọn ọmọ kí wọ́n ṣe kí wọ́n dàgbà kọ́mọ tójú bọ́. Ọmọ tó bá ṣì ń kọ́mọ tiẹ̀ tìyá ẹ̀ ọmọ náà ò tí ì tójú bọ́ pé kọ́ máa bá ń bọ̀. A fool at 40 is a fool forever. Bó o lè yóò ṣe wá bí ọmọ tọ́mọ ti wá pé 40 years of age. Tí ìyá ò rí sójú tó tún kọ́mọ sílẹ̀ tí ò dẹ̀ wẹ̀yìn wò. Ẹ̀dẹ̀ ní kírù ìyá yẹn kó máa sùn kó máa hanrun. Ẹ̀dẹ̀ ní kírù ìyá yẹn máa dùn ní gbogbo ìgbà. Ẹ̀dẹ̀ ní kó máa rẹ́rìn ní gbogbo ìgbà. Ajẹ́ni tó bá ń sọ bẹ́ẹ̀ kò kí ń ṣàbíọmọ. Ọ̀dájú abíọmọ abíagbá ni wọ́n ń perú ẹ̀. Irú nǹkan báyẹn máa ń dá àárẹ̀ síyàn. Kò nígbà tẹ́ni yẹn bá dàgbà àárẹ̀ àgbà àdébáni torí gbogbo àkọ́kọ́ inú ẹ̀ ò lè dùn. Ẹ̀ẹ̀kejì ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìrẹ̀wẹ̀sì ọkàn ìfúnpẹ́ a máa ga nítorí ìrònú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wàláhì bó jẹun ẹ̀yìn ẹnu ní ọmọ ọgbà kò ju ọdún kò lè ṣe ara ẹ̀ lóore kò lè ṣe láǹfààní ìfúnpá kan máa ga tó ṣe ń gbá báyìí ní ọmọ lọlẹ̀ torí tó bá gbé kanlẹ̀ lẹ́ẹ̀kan náà tó rò lọ gbogbo pàǹtí ẹ̀bìrẹ̀ bíi 4 ó mọ̀ jábọ́ lára rẹ̀ lẹ́ẹ̀kan ni. Bí gbogbo yín bẹ bá kóra yín jọ tẹjọ́ sọ̀rọ̀ tẹjọ́ rẹ̀ tó bá kẹ́ wàláhì ọkàn rẹ̀ ò sí ní nǹkan tẹ́ ẹ sọ tó bá já bí ọmọ ìgbà tẹ́ bá ní mọ́mí kìíní kan ní ṣé nǹkan tẹ́ ẹ sọ nǹkan tá a sọ kọ́ ni ẹ wo ẹ má bínú jáde àbí o ẹ̀rín ni o ni ó fi ṣe packaging ẹ lè máa bẹ́lẹ̀ mi sọ̀rọ̀ kó máa sọ lọ́gbọ́n ní ó ga o àbí o ẹ ṣe bèèrè lọ́wọ́ ẹ̀ pé àbí kí ni àbí o tó sọ yẹn àbí kí ni ọkọ ò sí níbi tẹ́ ẹ wà ló ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ sọ kò lè rántí mọ́ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn abíọmọ. Bó bá ń báyọ̀ náà sọ̀rọ̀ lórí fóònù tó bá ní ẹ̀kọ́jọ́ mẹ́ta kìíní kan yìí kan ṣé kìíní kan ọ̀gá àbí o àmàdúpẹ́ àbí o tó ń sọ wà láì ó fẹ́ kó kúrò lórí fóònù ni ọkàn ẹni yẹn ò sẹ́tù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ àlùfàǹṣà sárábìnrin yìí mo gbàdúrà kẹ́ ẹ bọ́ sí kọ̀rọ̀ yàrá yín kẹ́ ẹ tọrọ àforíjì kẹ́ ẹ dẹ̀ gbàdúrà kọ́ lóò lédùmarè kó mọ́ fi na ọmọ ìjọ wa ẹ gbàdúrà pé pé ò ní rírú ẹ̀ ẹ gbàdúrà pé pé ọmọ wa ò ní sọnù. Màmá wo lóye Àbíkẹ́ Dábírí God bless you ma ẹ ṣé gan ni. Tó kù báyìí òun náà ni pé kọ́lọ́ Elédùmarè kò bá wa jẹ́ kọ́mọ náà máa wá nǹkan díẹ̀díẹ̀ tí ó máa ṣe tá a bá ń sọ fún yín pé kẹ́ ẹ jókòó sí Nàìjíríà ò dá
Nàìjíríà ò sùn aláwọn kan wà tó àwọn ibì kan wà tó burú jù bí lọ. Àwọn ibì kan wà tó burú jù orílẹ̀-èdè Nàìjíríà tá a wà lọ. Èmi ò gbọ́ rí téèyàn máa wà nínú ìlú kan wọn ò ní access phone. Ṣayọ̀ Amoruf, God bless you. Wọn ò ní access phone. Ìyá tó jẹ́ ìyá Yorùbá wọn pé nílò òun màmá yẹn sọ pé tó bá wá fún meeting òun máa ń yá ọ̀pọ̀lọpọ̀ wọn ní fóònù kí wọ́n fi pelé. Just imagine fóònù tó nǹkan tó kéré jù Nàìjíríà yìí tó kéré jù tí everybody wá lé ní fóònù because láti ìgbà wo la ti ń lo fóònù ṣé láyé pẹ̀lú padà pààrọ̀ mi ní ká sọ ni. Ayé ìgbà kan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú landline, ayé sún síwájú wọ́n bẹ̀rẹ̀ sí lo cellular adé abẹ̀rẹ̀ sí lo pẹ̀lú padà pààrọ̀ mi 3310 gradually ibi abára wa dé lónìí àwọn kan ti sún kúrò lórí Android wọ́n tẹ̀ ti bọ́ sí orí iPhone àmọ́ tí ó tún délé lọ́nà báyìí bóyá wọ́n tó sọ fóònù tó tẹlifíṣàn sí láti mọ̀ bẹ́ẹ̀nu ilé àti ìmọ̀ bí ti technology ń lọ. Ìtọ́ kéré jù nínú ayé téèyàn lè ní lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá dọ́dọ̀ aláàrú bí tó ti rú àrùn lọ tó bá dé pẹ̀lú ọ̀nà àlọ́ ìyá Síkírà mò ń bọ̀ ṣé kí wọ́n máa yín gbẹ́rù ni mò ń bọ̀ yóò tún di padà sínú ọ̀pọ̀ ẹ̀ ni. Lọ sórílẹ̀‐èdè tí wàá ṣẹ̀ṣẹ̀ lọ máa kíw tẹ́ ẹ máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ mo fẹ́ pelé ṣáyé nìyẹn kéèyàn máa pelé ó máa gbúrò ọmọ fún ọdún 4 ẹ̀dẹ̀ ní kó mọ sùn kó mọ ọrùn jẹ́ ká máa so ìgbà tí ọ̀rọ̀ yẹn wá padà ṣẹlẹ̀ mo wá padà pè kan lára àwọn tó ti pè mí mo ní ẹ pẹ̀lẹ́ṣẹ́ tí wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Alájẹ́ mo ní kí n pè é padà ní pé ẹ ṣe mo ní kí ló dé ó nítorí pé ẹ̀yin lẹ̀ tí ìjẹ́ kí n jáde kí n sáré máa sọ gbùrùgbùrù mo ní mo sọ pé ẹ yára láti gbọ́rọ̀ ẹ lọ́ra láti fèsì nítorí ó ti ìfọ́ pé kò rí ọmọ fún ọdún 4 ó mú àárẹ̀ bá ọkàn mi tó dábí ọmọ lèmi náà kéèyàn máa rí ọmọ fódìdí ọdún 4 yóò sunkún kíkorò wọn ló ń ṣe dírámà pẹ̀lú okun tó ń sun èèyàn rọ́mọ pẹ̀lú fọ́dún 4 kó wá máa rẹ́rìn èmi ò mọ bóyá kó máa rẹ́rìn ẹ̀ẹ́rì ń sìn ẹ fún actress Jùmọ̀kẹ́ George ẹ fún lóṣù 3 ẹ máa rí pójú ẹ máa gún régé padà ẹ máa rí pójú ẹ máa wálẹ̀ padà ṣe rí oorun tí obìnrin yẹn máa sùn lẹ́nu àná sóní yìí ogun àmọ̀ nínú àgọ́ ara gan àgbà ìwòsàn kò dá kéèyàn mọ́ máa rẹ́rìn kò dá kí inú èèyàn mọ́ máa dùn kò dá kí ẹ mọ̀ wípé ọgbẹ́ wà nínú ọkàn fún pé yóò ní wound in the heart kì í ṣe wound rú yẹn kì í ṣe hóòrú àìsàn ọkàn àìsàn tó ní ẹwù ọkàn ẹ máa wúwo ni òun ló máa jẹ́ kí gbogbo máa weigh ẹ̀ down òun ló máa jẹ́ kó máa ní ìfúnpá nítorí pé kò sí ayọ̀ nínú ọkàn yẹn ayọ̀ yẹ kó máa wà nínú ẹ̀dá ènìyàn òun ni ìwòsàn nínú ara láti inú ara wá síta ẹ rí i pé ìwòsàn ńlá máa dé gbogbo oògùn tí wọ́n bá ń lò fún arábìnrin yẹn sìn a máa ṣiṣẹ́ lára ẹ̀ ẹjọ́ torí tí Ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ bá ṣe máa dá sí àwọn ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú then Biola she's really trying. Biola, I want to give kudos to you. Thank you so much and God bless you. More grace. You are doing wonderful. You are doing well. Mo dẹ̀ gbàládùra pé lórúkọ Jésù àti wá àti ìdílé ẹ ò ní sọnù ò ní sọmọnù ò ní rárìn inú tọmọtọmọ. Mo wá gbàládùra ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ó ń tú ọjọ́ alẹ́ ìṣẹ̀lẹ̀. Yorùbá ló gbọ́ wọ́n ní àṣesílẹ̀ làdébọ̀ àmì àbọ̀ wá bá mo gbàládùra pé ojú owó ò ní pọ́n ẹ̀ ojú rere ò ní pọ́n ẹ̀ Bíọ́lá Adébáyọ̀ Bíọ́lá ẹ̀yẹ ọ̀ká God bless you, thank you so much. Tòdíọlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bú ọmọ yẹn wọ́n ló dájú oríṣiríṣi olórin kan sọ pé wọn ojú mi rí ẹnu kò lè sọ òun ló mọ tójú ẹ̀ rí òun ló lọ̀yọ́ ló tọ̀yọ́ bọ̀ bọ́yọ̀ dùn òun ló mọ̀ bọ́yọ̀ tún dùn nídàkejì òun ló mọ̀
má jẹ́ ká bú. Ìṣòro ti wà nínú wọ́n ti ní problem tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ara yé rò bí kò sí problem. Láti bí 4 years ago tọ́mọ yẹn ti lọ before kó tó lọ ìyá ẹ̀gán ti ń gbénu church problem ti wà. Gẹ́ẹ̀tì àárín yẹn kò sí ẹnikẹ́ni tó lè ràn án lọ́wọ́, kò sí olùrànlọ́wọ́, ó wọ̀ tó wò sí kò sí olùrànlọ́wọ́. Ó wá rò wípé jẹ́ kó wá ṣe ajé lọ. Iṣẹ́ ajé ló sọmọ nù bí òkò rọ́bà. Ìṣòro tó máa dé bá wa tá a kọ́ mọ́ ńlẹ̀ bóyá yálà ọkùnrin àbí lóbìnrin láàní má ìdíbi tá à ń lọ bóyá ojú ogun ni àbí lẹ́yìn ogun ni láàní ibi orí ń gbé ní rèrè já lọ ọbẹ̀. Ọlọ́mọdé àdókò ká tó kòrókò tó from fry pan to fire ni. Ọmọ náà dán wò ní ká ló bá kúkú lọ tó bá kúkú kẹ́rù tó kẹ́rù bọ̀ wálé a ò ní bù. Òun ni òun ló sọ́dọ̀ ló jẹ́ kó rí báyẹn bẹ́ẹ̀ kó gọ́. Dákun nítorí tọ̀lọ̀ ìwọ̀n bá ní ká bú ọmọ náà mọ́ wọ́n lọ dájú ni kò dájú ni so easy ni. Ká ló bá ń rọ́wọ́ mú lọ sẹ́ni tó ń róúnjẹ ń jẹ tó ń bú àwọn ọmọ ẹ̀ tó ń rí fáwọn ọmọ ẹ̀ ṣó máa lọ ni. Ọpẹ́lọpẹ́ social media ló jẹ́ kí wọ́n ṣàwárí ẹ̀ ní orílẹ̀-èdè Mali tí wọ́n lọ gbé fóònù lọ́ba pé ó yá wọ́n ti gbé fóònù wọ́n ti gbé píṣù ẹ̀ káàkiri lórí social media. Àwọn kan sọ pé níbo ló ti wá rí bá sọ̀rọ̀ ṣèlè bí ẹlẹ́yin ẹ̀ka ló ń pè níbo ló ti wá rí fóònù tó fi ń sọ̀rọ̀. People don't even understand, you can't even add 1+1 together. Ẹ ti gbọ́ voice note obìnrin tó sọ pé ọ̀dọ́ ni wọ́n ti ń pè òun máa bá wọn wá síta àwọn èèyàn dẹ̀ ti pariwo ní tó wà ní Mali wọn ni wọ́n máa wá jáde. A lot of people are just saying a lot of things. Mo kàn wò wọ́n ni pé well ìlú gángan nílé ayé o tó bá kọjú sẹ́dẹ̀ kó máa kẹ́yìn sínú mi. Ọmọ náà wá bẹ́ẹ̀ ni mọ́mí mo ráyè Olúbùnmi. She went to look for greener pastures. Ọlọ́run kò sẹ́ni tó máa dé bá tí ò ní sọ pé òun náà fẹ́ gbìyànjú. Ṣé bá dáhùn tó wà Kútọ́nù àwọn kan máa fi inú abúlé sílẹ̀ bóyá lóńdó lẹ́kìtì ní Kogi ní Iléṣà ní gbogbo tó bá wà nílẹ̀ Yíbò náà wọ́n wá láwọn wá sílùú Èkó láwọn wá ṣe ajé lọ. Bẹ́ẹ̀ náà ni àwọn tó wà nílùú Àbújá lónìí ẹlòmíì wá ṣe ajé lọ débẹ̀ nàìjẹ́ lọ́bẹ̀ wọ́n ní wọ́n ti gbé federal capital kúrò lẹ́kọ̀ọ́ Àbújá ló tún wà bóyá ọjà Àbújá tó ṣe dáadáa oníkàkùn ìbò lágbàlẹ́ sí ẹja lọ gbúgbe ẹja lọ bárábẹ́ ẹja lọ bánábẹ́ ẹja lọ màṣá ẹja lọ kíní oníkàlùkù lọ. ṣùgbọ́n gbogbo apá máa mẹ́rin rẹ̀ ni wípé inú mi dùn ayọ̀ mi kún. So I want to say a big congratulations to mommy actress Jumoke George pé ẹ kú rere tẹ̀tì ẹ̀rọ ọmọ yín sójú tó sì wá ló délé pé inú mi dùn tí ọmọ náà kì í ṣaláàbọ̀ ara tí ì ṣe pé bóyá ọ̀tẹ̀ kan ti gé lẹ́sẹ̀ ó lójú ogun wọn ti ọ̀tá àbọ̀ àṣìta ìbọn kò bá ọ̀tẹ̀ pé wọ́n gé lẹ́sẹ̀ àbójú ẹ̀ ọ̀tẹ̀ ẹ̀fọ́ ọ̀pọ̀pọ̀ ó délé pé complete owó ni òmùdé mọ̀mọ́ wa owó ń bọ̀ ìyá yẹn owó ṣe ń sọ̀rọ̀ pé kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni tí bá ṣe ò dẹ̀ dáríjì mi tó dẹ̀ ṣe báyìí fún mi mọ tójú wọn ti rí tọ́ èmi àti yín ẹ jẹ́ ká máa dúpẹ́ tiwa mi o ká tún máa báwọn náà dúpẹ́ tiwọn pé ọ̀rọ̀ wọn padà dayọ̀ padà já sọ́pẹ́. So lórí ọ̀rọ̀ yẹn ọpẹ́ la mú wá lórí ọ̀rọ̀ actress Jumoke George. So mo dẹ̀ fẹ́ fi àsìkò mo fẹ́ fi ràn gbogbo ẹ̀yin tí ẹjọ́ ní tíátà ẹ dákun nítorí sọ́lọ́ nígbà tí màmá ti rí ọmọ rẹ̀ báyìí ẹ rí i pé ara màmá máa le ìrìn tí ò lè rìn gbogbo àwọ̀ ká tó ti sodo sínú ayé nígbà ẹgbẹ́ màmá yẹn gan ìmọ̀ pé kò ní lè free kó máa jáde ayé òbù ẹni tó bá ń wọ́ ọmọ tó ń wọ́ ọmọ ẹ̀ báyìí kò gbọ́dọ̀ múra kó wẹ́ gẹ́gẹ́ jù má ní ẹ̀rọ pòrò kò rọ́mọ láti ẹnu èrè ẹ wọ aṣọ gẹ́gẹ́gẹ́ kò gbọ́dọ̀ bóúnjẹ sínú abọ́ kó máa jẹ kó lébi nípa kó sáré máa kó jẹ wọ́n ní ẹ̀rí bó ṣe ń jẹun gàkíàgàkíà kò rọ́mọ ẹ ọmọ ẹ bóyá mi tó wà kò bómi mú o ẹ mọ̀ páyé lè ṣá tó bá rẹ́rìn jù orí ẹ̀ náà rẹ́rìn kò rọ́mọ ẹ ẹ bèrè lọ́wọ́ ẹ kò rọ́mọ ẹ ọmọ ẹ bóyá ó ti sọnù àbọ̀ bóyá ọ̀tá ẹ ti kú pé kò mọ nǹkan kan o
bí ó bá gbé gbá kò ní ṣe kò ní mọ̀ gbé wọn á ní mú sí wọn á fi bù ṣe bọ́ ọmọ aláìbínú ayé ńlá wa ṣe bọ́ ọmọ ẹ̀dá ní gbogbo wa ṣe bọ́ ọmọ ádámọ̀ ní gbogbo wa ọmọ ádámọ̀ àforí ìhurun. Lórí ọ̀rọ̀ ẹlẹ́hàá Yorùbá ló bọ̀ wọ́n sọ wípé tí tó bá gbà lọ ó yẹ kó gbà bọ̀. Ṣé mọ̀ wípé níjọ́ òní gbogbo wa rí tí wọ́n post sórí TikTok ló ti kọ́kọ́ wáyé kó tó rí pé gbogbo àwọn app yòókù náà gbogbo wa náà bẹ̀rẹ̀ sí gbé cha lọ́kùnrin lóbìnrin tàbí sí gbé lọ bọ̀. Ẹlẹ́yà tí wọ́n nà bí ẹni lu bàránjò ní tí wọ́n káṣọ ẹ̀ sókè tí wọ́n ká ojú ẹ̀ sókè tí wọ́n á rí gbogbo ẹ̀ tí wọ́n lọ́pọ̀ ẹ̀ náà torí 800,000. Ẹ jẹ́ ká fún wa ní update lórí ẹ̀. Kó tó di pé mo máa bẹ̀rẹ̀ update mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ tó jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ yẹn. Someone is trying to call me. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n ṣe dáadáa o. That is an update number 1. Wọ́n ṣe dáadáa lórí ọ̀rọ̀ ẹlẹ́hàá yìí. Torí a ti rí wípé bọ́ọ̀nà ẹ jẹ́ kí n lọ. Wọ́n ti gba ilé fún ẹlẹ́hàá according to wọ́n náà tún gba shop fún ẹlẹ́hàá. Ó ní kankan tá a máa analyse tá a bá dé àárín yẹn bóyá ká kàn bẹ̀rẹ̀ díẹ̀. Ẹ jẹ́ ká play nǹkan tó ṣẹlẹ̀ lónìí ká lè mọ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ti ṣe dáadáa o. Bí a bá rẹ́ nìkan tó bá wà nínú ìdánwò tó wà nínú àdánwò ni kì í ṣàdántán. Ẹni tó bá wà nínú challenge ni challenge ló wà kì í ṣe màlété. Kò sí ẹni tó wà nínú ìṣòro kan lónìí tí a bá rally round ẹ̀ bí ìgbẹ́kẹ̀ tí ń fọwọ́ tilé gbígbẹ́ àláàmù tí ń fọwọ́ tògiri a rí i pé irú ẹni náà at the end of the day ó máa dúpẹ́ ó máa ní testimony. Nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ máa rí pé àwọn àfáà kan àwọn mùsùlùmí wọ́n kóra àwọn kan lọ síbẹ̀ wọ́n lọ torí 800 naira 800,000 naira ni 800 naira ni o torí 800,000 not naira no 1,000 kẹ̀ mo dúpẹ́ ọlá torí 800 naira ni àfáà ni ọkọ ẹ ṣe nà làfáà ṣe nà bámúbámú 800,000 kẹ̀ 800,000 kẹ̀ 800 naira ni o wọ́n fi 1,000 sí o. Okay, ṣé mo sọ pé ṣé 1,000 ni mo sọ ni náírà ni o kì í ṣe 800,000 bí a slip of tongue ni o jágbé mo bá sọ 1,800 naira ni mà. ẹni sùn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yẹn torí wọ́n ṣe dáadáa o ètò ọba ṣe dáadáa èèyàn bá ṣe dáadáa mọ̀ páwa máa ń sọ àwọn òsì ń di àbòsí. àwa níbo lọ làwọn àdé dúró báyìí àwọn ayé fẹ́ mọ̀. ayé fẹ́ mọ̀. sọ bákan náà kí ni wọ́n máa lọ máa ṣẹ́ẹ̀kì máa sọ bá ṣe kọ̀ọ̀kan ṣàkà tó gbọ́dọ̀ ẹ̀ka tó fún ní gbogbo ṣá. lórí ọ̀rọ̀ èyí tẹ̀ fún mẹ́tì gba àǹfààní náà ìyàwó ẹ̀ aṣọ ẹ̀kọ́ máa rí bẹ́ẹ̀ tó rà nínú àti báyìí títì ìjọba afẹ́nígbà kọ́ ní ẹ̀ka ìbílẹ̀ rẹ̀ kí lè wò táwọn fi náà ìyàwó ẹ̀. Oh, okay, it's 800 naira. God bless you. 800 naira. Okay, you said 800,000. 800,000. Come, go la fan to 800,000. Ẹ ṣé jàre. Thank you so much for the correction. Nǹkan tí wọ́n ń sọ láàrin yẹn ni wípé bọ́lọ̀ bá ṣẹlẹ̀ àfá o kíní kan mùsùlùmí kan o ìmáàmù kan o kíní kan wọ́n ní rárá kámọ̀ máa ṣe kámọ̀ máa káwọn èèyàn pọ̀ báyẹn tó lóòótọ́ dẹ̀ ni kò tẹ́ ní ìlú ìyàwó ẹ̀ o kì í ṣáàfà nìkan nínú ìmọ̀lẹ̀ àwọ̀ ẹ̀ ìmáàmù ìlú ìyàwó ẹ̀ pásítọ̀ ìlú ìyàwó ẹ̀ díkì ìlú ìyàwó ẹ̀ wòlíì ìlú ìyàwó ẹ̀
babaláwo náà mọ lùyàwó wọn kò sẹ́ni tí ò lè lùyàwó wọn eléégún àmọ́ lùyàwó ẹ̀ so kò síbi tí ò lè ṣẹlẹ̀ sí èèyàn ní gbogbo wa ṣe understand ẹ̀sìn tá à ń sìn òun kọ́ la máa fi judge irú àwọn èèyàn báyìí bọ̀ àwọn kan tó yà ó kàn máa ṣẹlẹ̀ sí ẹ̀ lọ́wọ́ sọ pé ṣé nítorí odidi pastor odidi ìmáàmù kíní kan odidi àfà tá a bá yọ orúkọ kíní oyè tá a fún wọn nínú ẹ̀sìn tá a bá yọ kúrò èyí ẹlẹ́ran ara ni gbogbo wa kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe so ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ lóòótọ́ ní point 1. ẹ̀sìn ò tí ì gbà lọ́wọ́ ẹ̀tọ́ ni. bẹ́ẹ̀ ni accepted ìjẹ́ èèyàn ló ṣe pàtàkì. ẹgbẹ́ àwọn èèyàn ti ọ̀pọ̀ ẹ̀yà báwo yẹn ṣe ṣètò torí ẹni tá a trọ́ọ̀sì ní kọ́nà ní kára ní bàbá èló ni wọ́n fún ẹ̀dá ẹ̀dá náà lè máa sọ̀rọ̀ èyí sí ẹ̀dá abáwọn àtẹ́lẹ̀ sí fún báyìí wọlé sáà. bisimilayi wa salatu salamu ala sayyidina muhammadu wa alihi wa sahbihi wa sallam lẹ́gbàá tí a kí ọlọ́run ọba tí gbogbo kíkín tọ́ sí ọba tí ọpẹ́ yẹ lẹ́yìn ẹ̀ atọ́rọ ìkẹ́ àti ìgbẹ̀fà ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ̀yin olólùfẹ́ Islam tó dé gbogbo ìgbà tí a bá ti ké sí yín òun náà ni ẹ máa jẹ́ pé a kí ẹ̀yẹn náà ọlọ́run bá wa kí yín ju bí àwa ṣe ń kí yín lọ. ẹ̀gbẹ́ ló máa ṣe síwájú orúkọ tèmi Tìrìmídì Sulaiman Owólabí táwọn èèyàn má sì wá ládùúgbò àyè mà. níjọ́ yẹn mo sọ pé mo jẹ́ ọ̀kan nínú òṣìṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti orí tẹlifíṣàn bẹ́ẹ̀ náà ni orí ẹ̀rọ ayélujára náà. ní àyè ni máa fa ẹ̀mí ọ̀rọ̀ ogun lórí ọ̀rọ̀ ẹlẹ́yà tí àwọn ṣètò wa ìdúró náà ayé nígbà tí wọ́n gbé wọn wá sórí tí wọ́n sọ fún wa. lọ́jọ́ yẹn a pèpè ìrànlọ́wọ́ fún ẹlẹ́yà a lè ju iye wa lẹ́yìn ìgbà yẹn wípé ẹlẹ́yà kọ́ ni wọ́n sọ pé jíṣẹ́ bí ilẹ̀ ẹlẹ́yà kọ́ ló fẹ́ fira rẹ̀ gba owó ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ o tí ó fi di pé àbùkátà sì ká kóbìrì mọ́rọ́ ẹlẹ́yà pé ó ní ìjìnlọ́wọ́ tá a bá wo ìpìlẹ̀ ìṣẹ̀lẹ̀ gángan àwọn ọ̀jọ̀gbọ́n tá ní àròjì Ibrahim Babatunde àìní náà bí àìní àfà ó bí àìní ẹlẹ́yà ó bí táàfà bá ní ibi ìjẹ́mú rọrùn tẹ́lẹ̀ náà ní tiẹ̀ náà tó náà fi kún tí a máa pé mo ní máa jà sí ètò ọ̀rẹ́ nira so àti kọ̀ǹdíṣẹ́ tẹ̀lé àwà nípa ìlera wọn gbogbo àwọn nǹkan yìí olóbi àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́bí tá ń lọ ni pé lẹ́yìn ọjọ́ yẹn tá a bẹ̀rẹ̀ sí ní pépè owó àkọ́kọ́ tó kọ́kọ́ wọlé is 50,000 naira níjọ́ tá à ń ṣe fídíò yẹn lẹ́yìn ẹ̀ arún 1,000 arún 3,000 arún 5,000 arún 10,000 báwọn kò sí wọlé kélékèlé bọ̀ adúpẹ́ lọ́wọ́ yín nípa wípé àti ẹ̀pẹ̀ ẹ̀jẹ̀ wa lórí Islam ọlọ́pàá sàmọ́ jẹ́ pé ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yín náà títí di àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó jẹ́ pé láti bí ọjọ́ 5 sẹ́yìn àbí jù bẹ́ẹ̀ lọ ní owó ti stop tí a ti rí kánsẹ́ǹdì owó kankan mọ́ àmọ́ títí dijọ́ tí owó stop tá àti rówó lọ́dọ̀ ẹ̀ nìkan kan mọ́ owó tá a padà rẹ̀ jẹ́ 700,000 naira eléyìí tọ́jú wípé a lérò pé yẹ kó jù bẹ́ẹ̀ yẹn lọ torí gbogbo ẹ̀yin ọlọ́lá pọ̀ nínú ayé ẹ̀yin tẹ́ níta ara ẹ̀sìn ó pọ̀ nínú ayé a lérò pé yẹ kó jù bẹ́ẹ̀ yẹn lọ preparation wọn fẹ́lẹ́ hà ó pọ̀ ju iye yẹn. To be candid láàrin yẹn kò yẹ kówó yẹn jẹ́ 700,000 ó yẹ kí owó yẹn kó ṣe kíni káwọn èèyàn kó gbá kán ṣùgbà ẹlẹ́hà lóòótọ́ nítorí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ a ti rí pé ẹ̀yin muslims ẹ̀yin mùsùlùmí kan pé bàbá wa ní nígbà táwọn kan wọ́n ti lọ àwọn àfáà kan ti lọ síbẹ̀ wọ́n ti tètè lọ torí wọ́n fẹ́ kí àwọn èèyàn tójú bọ kéèsì yẹn mo understand olóòlù jẹ́ káwa náà sì gbà pé ẹ jẹ́ káwọn bọ́ ṣe máa ṣe let them handle it ó ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfáà kó má dàbí pé bí a torí pé àìṣe mùsùlùmí bóyá a fẹ́ máa dráàgì wọn a fẹ́ máa tẹ̀ sí wọn lójú ní a fẹ́ máa ṣe gbá kan rárá bí yóò bá ṣe nǹkan bí ajégene arìngene tó bá tí ò bá wúrú wà yẹn kò sí nǹkan tí mo fẹ́ jáde láti tẹ̀ sí lójú sí ajégene náà ò dẹ̀ ṣẹ̀ mí mọ́ ń sìn ọlọ́run èmi àti ẹ̀ ṣì máa di pàdé ẹ má wọrí nǹkan tí orúkọ yẹn kàn lè kúrò ní ajégene arìngene gẹ́gẹ́gẹ́ wọ́jà ṣèbí mo rí sẹ́yìn kìfọ́ lọ́n ṣọ́nà tó yẹ kí n jáde kí n kó fún tó lọ́n fẹnu já wáyà àwọn náà dákẹ́ àkókò sọ̀rọ̀ kí ṣe pé ẹ̀pọ̀ àhẹ́ tí wọn mi ò ṣáà dráàkì ẹ̀ tó sọ pé ànábì jẹ gbèsè tó fi kú òdì ká àṣọ àdáàbò ká àṣọ àṣọrọ sí
wọ́n ṣe ń drag àwọn òṣà àdéká bá adájọ́ ẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n á yanjú ọ̀rọ̀ wọn láàrin ara wọn. ìgbà tọ́rọ̀ náà ṣẹlẹ̀ mọ́tòrò ní í ṣe pẹ̀lú obìnrin pé àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn jáde adẹ̀dúpẹ́ lọ́wọ́ arábìnrin tó kọ́kọ́ post ẹ̀ sórí TikTok God bless you ẹni tó kọ́kọ́ post fídíò yẹn òun ló jẹ́ kí ọ̀nà láàfẹ́ nìyí. but gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa nínú ẹ̀sìn Islam ẹ má bínú ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá tẹ́ wà nínú Islam tẹ́ ìran yàn ní àjì 8 million 10 million 5 million irú obìnrin yìí wà láì ní di 5 million fún tẹ́ ẹ bá fún ní 2 million 3 million ìgbésí ayé àdẹ́yẹ padà sí dáadáa. àwọn olówó wà nínú yín ọlọ́lá wà tó yẹ kẹ́ máa ṣe irú nǹkan báyìí torí pé nígbà tó yẹ kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn èèyàn kọ́ sọ pé torí jẹ́rẹ̀ lẹ́tí kọ́kọ́ sáré lọ síbẹ̀ ẹ̀fẹ̀ kó ṣí ẹ̀ra ojú ẹ̀ ti sọ pé ṣe tàbá ṣe ṣọ́ọ̀bù fún ẹ tàbá gba ṣọ́ọ̀bù fún ẹ ṣé wàá ṣe máa lẹ̀ á lọ ṣé ò ní yọ ṣé ò ní ṣe another video láwárí tẹ wá sọ pé obìnrin tẹ sọ pé láti kékeré ni òun ti ń ṣe ti sílẹ̀ òun ti ń ṣe nǹkan fúnra wọn àfàkọ́ ló hàn lẹ́hà ẹ ṣàgbáwájú ẹgbẹ́yìn gbogbo ẹ̀ náà láàrin gbogbo ẹ̀ náà pákéjì gbogbo ẹ̀ náà wà òkè lára tèmi kò nẹ́mẹ́ lára ó sì wà òkè bẹ́ẹ̀ mo rí pé yes ẹ ṣe protect tẹ́ gbé dání ni ojú òde fẹ́rú ẹ̀pọ̀ bó yẹ kó ṣe rí náà nìyẹn but ó yẹ kí àwọn èèyàn yìí kí wọ́n jáde síta I'm telling you kí wọ́n ran ẹlẹ́hà lọ́wọ́ jù báyìí bóyá ẹrù dẹ̀ bá wọn bóyá torí pé àwọn àfa ayélujára àpapọ̀ láwọn èèyàn wọn tó fẹ́ bá wọn gbowó yẹn àti lédì yẹn náà ti sọ pé wọ́n fóun lówó díẹ̀ gbogbo ẹ̀ náà la gbọ́ kó fi jíṣẹ́ yẹn ẹni tó kọ́ post fídíò yẹn wọ́n ní gbogbo owó yẹn náà fi jíṣẹ́ but ìṣẹ́rí pé development update sí wà tó lóbi yẹn gangan ti ní àkáǹtì ti tẹ̀ so whatever you want to give bóyá ẹ̀yin tẹ́rù gbà pé bóyá ìfẹ́kẹ́ nìkan yọ nínú owó yẹn bí àwọn ò ní fi jíṣẹ́ pé she has an account now ẹ fi sí inú àkáǹtì yẹn ẹ ṣe dáadáa ẹ jẹ́ ká fara wa mọ́ra kìrìsìtẹ́nì náà lè fún lówó òdòdó kó jẹ́ pé mùsùlùmí nìkan ló máa fún lówó ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nìkejì kò tọ́jú ẹ̀ dáadáa máa sọ̀rọ̀ náà. láwọn nǹkan tá a ti drawing sílẹ̀ bá a fẹ́ ṣe fún ẹlẹ́hà látara èyí tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí àwọn 700,000 owó darí nínú 700,000 yẹn àgbà ilé fẹ́lẹ́ hà nígbà yìí nínú 700,000 yẹn àgbà ṣọ́ọ̀bù fún ẹlẹ́hà nígbà yìí nínú ṣọ́ọ̀bù yẹn la wà báyìí nínú ṣọ́ọ̀bù yẹn ẹ bá mi gbé kámẹ́rà sílẹ̀ lẹ̀ ẹgbẹ́sí òkè náà nínú ṣọ́ọ̀bù yẹn la wà báyìí ẹgbẹ́sí ìta náà iwájú títì ní ibi tí ṣọ́ọ̀bù yẹn wà ẹ̀dá kámẹ́rà yẹn wà lẹ́sílẹ̀ so àgbà ṣọ́ọ̀bù fẹ́lẹ́ hà lára àwọn pírọ́blẹ́mù tí ẹlẹ́hà ní oní wípé wọ́n free nípa wípé lọ́jọ́ yẹn gan abèrè pé wọ́n free freedom ẹlẹ́hà ò ní freedom. fún ẹlẹ́hà lẹ́yìn. obìnrin wà nílé ọkọ kò ní freedom kì í ṣe ẹlẹ́hà nìkan ló wà ní station báyẹn ẹ̀ ń bú ẹni tó wà ní Mali pé kò ní fóònù. ẹlẹ́yà náà wà ní ọkọ bí ẹni tí ò sí ní ọkọ ni ó ń bẹ lọ́dọ̀ àfa àbẹni tí ò sí nílé ọkọ ni kò ní freedom àwọn náà confirm ẹ̀ common phone kò ní bóyá èèyàn ti fẹ́ contact wọ́n fẹ́ get in touch pẹ̀lú àwọn family ẹ̀ àbí nǹkan kan ṣe bẹ̀ sáré sọ àbó tiẹ̀ broke olówó lọ́wọ́ ọlọ́rẹ̀ kan tó tiẹ̀ lọ sáré pé àbí àǹtí mi ẹ̀jọ̀ bọ̀dá mi bí nǹkan máa ṣe rí láàárọ̀ ìmáà ní mi mà tí ì jẹun ọ̀ ẹ̀jọ̀ ràn mí lọ́wọ́ kò sí bẹ́ẹ̀ nǹkan bá tiẹ̀ fẹ́ ṣe láàánú kò sí fóònù tí wọ́n pè sí. wọ́n dẹ̀ ra wọ́n ti ra fóònù fún. so ìkànnì àwọn èèyàn wọ́n pè wáyé pé àbá jẹ́ kí ẹlẹ́ àwọn hospital anáwó ní hospital náà ní. wọ́n ṣe dáadáa o kudos to you guys wọ́n gbé ẹlẹ́hà wọ́n gbé lọ sí hospital wọ́n sọ hospital bill ẹ̀ torí pé ìyà yẹn pọ̀ fún ìyà yẹn sì ti ń pọ̀ kì í ṣàkọ́kọ́ tí àáfà ti ń nà nìyẹn so àrùn kìíní pẹ̀lú àìlera ara tó tún ní wọ́n lọ ṣètọ́jú fún hospital very good you did well SARS wọ́n gba ṣọ́ọ̀bù fẹ́lẹ́hà wọ́n dẹ̀ tún gba ilé nínú 700,000 yẹn wọ́n lẹ́ tí á nà ilé sípù ládùúgbò yẹn.
ilé ìwòsàn tó lóko ní Ìbàdàn bíbá yìí tó lóko tí èsè ilé ìwòsàn àwòlé so anáwó náà ní hospital náà so lẹ́yìn yẹn a tún fún ẹlẹ́à ní àwọn change díẹ̀ láti máa fi jẹun àfihàn change díẹ̀ láti máa fi jẹun so ọwọ́ ibi tí sẹ́wọ́n kù sí nìsín ilé la gbà ṣọ́ọ̀bù la gbà fẹ́lẹ́hà a ṣètò hospital fún wọn a fún wọn fóònù a lè fún wọn lówó kékeré láàrin àsìkò yẹn ọwọ́ àkókò ní ọjà ó sì wọnú ṣọ́ọ̀bù ẹ̀rọ ọlọ́run kan kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn kọ́lọ́n bá wa ṣàlékún dáadáa wọn kọ́lọ́n bá wa ṣàlékún àrísìkí wọn wọ́n yà wọn náà wọ́n wà báyìí àwọn náà ṣàdéhùn pé pẹ̀lú ògùn ọlọ́run ká lọ sírò gbogbo tí yóò jẹ́ nǹkan tí ẹlẹ́ àwọn máa ta ìṣọ́ a lè fi ṣérò ẹ̀ àṣẹ́ǹdè sí wọn wọ́n lè ní láníyàn pé pẹ̀lú ògùn ọlọ́run ibùn wọn gbé ládéhùn pé àwọn làwọn ṣe ládéhùn àwọn òbíyà rẹ̀ àmọ́ títí lásìkò yẹn àti wọn á ṣe ọlọ́run á bá ara ẹni náà lọ́wọ́. adẹ́ fi ń dání lójú. àwọn tó máa ràn mí lọ́wọ́ bàbá bá mi ràn wọ́n lọ́wọ́ ọdún yìí ti lọ. wọ́n lẹ́nìkan tí ó promise ẹlẹ́àgbọ́n pé n tó bá máa rà sínú ṣọ́ọ̀bù òun máa gbé wọ́n lẹ́rú ọlọ́run kan wọ́n ní ṣùgbọ́n ò tí ì gbúrò látọ̀dọ̀ ẹ̀. àdúrà mi ni wípé ọlọ́run Elédùmarè àtúbá mi ran ẹni náà lọ́wọ́ dáadáa. ẹ má wàá dúró lórí pé nìkan ti fẹ́ ṣe ẹ jẹ́ kí gbogbo àwọn tí ọlọ́run bá fi sí lọ́kàn kó ṣe. gbogbo ẹ̀yin tẹ́ ẹ lórúkọ tí ẹ máa ń ṣe kárí mi ẹ má ò lè ṣe kárí mi ṣe kárí mi eléyìí gangan ni la fẹ́. ẹ jọ̀ọ́ ẹ bá wa ràn wọ́n lọ́wọ́ ẹran ẹlẹ́hà lọ́wọ́ o. ìpè náà bá ti sẹ́ǹdì sí wa yìí pé iye owó ọjà náà sí yẹn òun ilé yìí o so a tún padà tún ó ṣeé ṣe kí n má promise a tún padà ṣe fídíò ọjà ẹlẹ́hà nígbà tí òun bá ti sẹ́ǹdì rẹ̀ ọ̀nàwọ́nàwọ́ báyìí ilé ó ti yọ kúrò bẹ́ẹ̀ ṣọ́ọ̀bù náà ó ti kúrò bẹ́ẹ̀ àtàwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ni gígùn ààrẹ nìkan sísà kan pè mí ṣé Dubai kọ́ ló lóun wà lórí ó ní òun bọ̀ wá sí Nàìjíríà fún léyà ó ní gbogbo tó jẹ mọ́ wíẹ̀s ìmọ̀ràn ní o ìjáàbù ní àwọn sọtẹ́lẹ̀ ó mọ owó bá wọn kó wá wọn bá ti wá sí Nàìjíríà nígbà léyà wọn máa fún Ọlọ́run á ràn sísà yẹn lọ́wọ́ o láti Dubai God bless you. wọ́n fẹ́ náwó ara sọ ara nǹkan pé òun ó ṣe yẹn tó Ọlọ́run bá wọn ràn gbogbo wọn lọ́wọ́ àwọn onílẹ̀ tí wọ́n láníyàn dáadáa náà gbogbo wọn náà ní Ọlọ́run bá lè kí ọlá ní ọ̀pọ̀ wọn ràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run tóbi tí nǹkan dé dúró nìyẹn lẹ́kọ̀ọ́ rẹ̀ dẹ́ àkókò bò ní ṣọ́ọ̀bù yóò ṣe kún fún ọjà tí àìní tí ń bá wọn fẹ́ra tó ń bá wọn fẹ́ra tó Ọlọ́run bá lè kí ọlá kó ṣe dáadáa fún wa lẹ́yìn ìgbà tí gbogbo yẹn ṣe owó wa padà ṣẹ́kù 200,000 cash lókù naira yẹn á kó fún ẹlẹ́hà lójú gbogbo ayé nìsín ìyẹn ní abala alákọ̀ọ́kọ́ ní sókílẹ̀ kejì gbogbo àwọn akíndẹ̀ tó bọ́ sí ìdíyẹ gbogbo àwọn tó jẹ́ pé àwọn ṣe fídíò ẹlẹ́à tá a pèpè ìrànlọ́wọ́ fún ẹlẹ́à àti ìrẹ́lẹ̀ kankan o. ṣe é gbọ́. ẹni tí àwọn wà lórí tó ń lọ Ọlọ́run ẹ bá wa ṣe program ẹ ṣe ẹ lọ́wọ́. wọ́n ní ẹ ṣe ẹ program wa. ẹ bá mọ̀ pé ẹ máa ń gé fídíò ẹ bá wa gé fídíò yìí torí wọ́n ti wá fẹ́lẹ́ àpàwọ mẹ́rin ṣiṣẹ́ wọn. ẹlẹ́ ò dẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹnìkan àwọn aláṣọ pé ẹlẹ́ àní bùkátà sí ṣé ọ̀rọ̀ tẹ́tẹ́ gbẹ́nu lé ẹ bá gbẹ́nu lé. gbogbo àwọn tó wá ṣe fídíò ẹ. ẹ mọ̀ fẹ́ lẹ́ ẹ bá fẹ́ yàn pawọ́ ẹ mọ̀ mọ́ fọwọ́ dí sí ẹ kẹ́ mọ̀ máa ríru ẹ̀. àyèrí ẹnì kankan abẹ́rẹ́ ẹ̀dá kankan so àyàfi sísá wa kan pélé pé wọ́n gbé fídíò yẹn ní àtìlẹ̀ so change kékeré làwọn náà lẹ́rìí ó dà owó yẹn la lè sọ pé ẹlẹ́yà fi ń jẹun bí wọ́n bá tẹ̀lé àṣírò àwọn gbèsè tí wọ́n jẹ owó yẹn bẹ́ẹ̀ tó bí 100,000 tẹ́lẹ̀ àjẹ ní gbèsè ilé ọkọ kò í sí o ilé ẹ̀kọ́ ni lẹ́yìn sísítà yẹn àti ìrí ẹnì kankan owó jíṣẹ́ fídíò yẹn àárín nìkan kan kó wá sọ́dọ̀ ẹlẹ́yà o so arọ wa torí tọ́lọ́ ká bẹ̀rù ọjọ́ tí ó kù wá kú sẹ́ẹ̀rẹ̀ wa nínú sàárè. nǹkan tó ṣẹlẹ̀ ní àǹfààní wípé ní sùúrù o gbogbo ẹni bá kọ́ọ̀tì fídíò yín gbogbo nǹkan ni wọ́n fẹ́ fẹ́ lẹ́rà pawó o ẹni tó bá ṣe ṣó tó bá gbé àkáǹtì jáde pé ẹ wá ran ẹlẹ́yà lọ́wọ́ irú ẹni yẹn lẹ lè expect owó lọ́dọ̀ ẹ o gbogbo àwọn tó ṣe ṣó kọ́ ni wọ́n ṣe ṣó ẹlẹ́yà gbogbo nǹkan ni wọ́n máa rán sí yín o oníkálùkù lè gé kọ́kọ́ post yẹ o wọ́n lè gé fídíò yẹn kọ́kọ́ post yẹ kó analyze ẹ̀ kí wọ́n má fi ẹlẹ́hàá pawó o kí wọ́n má sọ pé bíyá gbogbo àwọn tó gé gbogbo àwọn tó gé ẹnìkan náà ni ó fowó jíṣẹ́ ẹni tó kọ́ post fídíò yẹn tó gbé wá sórí social media yes ayé lè dáwó sọ́dọ̀ tiẹ̀
gbogbo ẹni analyse ẹ̀ tí ò gbá káàntì jáde níbo bọ́ọ̀lù ayé ò ní fún wọn lówó bó ṣe máa ń rò lórí social media nìyẹn o àfi tí wọ́n bá sọ lórí ètò wọn pé ó dáa ọ̀rọ̀ ẹlẹ́yà tá a sọ yìí ẹ jẹ́ ká dáwó fún tí wọn ò bá ní kán dáwó fún wọn lè lò lórí show wọn lè post wọn lè ṣe ní kò ní dandan kán wá rán sẹ́lẹ̀ à o ṣe ti get bó ṣe ń lọ nìyẹn so ẹ má expect much lọ́dọ̀ àwọn tẹ́ ló gé o tẹ́ ló ṣe show lé lórí so ó yá ẹ tẹ̀síwájú. ẹjọ́ náà tọ́nà nìkan wá ṣèṣe o bá ṣe lo ayé wa o tó ń bá wa náà ṣe fídíò à ń retí ọmọ yín ṣọ́ọ̀bù yàtọ̀ kún fún ọjà. ẹ jọ̀ọ́ bá mi press love and like lórí Facebook wọ́n ti disturb account mi. ayé nígbà ọlọ́pàá sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ wọ́n fi yín lẹ́sàn-án rẹ̀ o àwọn aṣẹ́kọ̀ọ́ wa náà tí à ń lo péjì wọn yìí àwọn aṣẹ́kọ̀ọ́ àfọ̀dé láti ṣẹ́ Saheed Shittu bí gbogbo ayé ṣe mọ̀ wọ́n sí nìyẹn ọlọ́pàá ìjọba wọn dá o. ẹ bá mi press love and like lórí Facebook ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ jọ̀ọ́ bá mi power tap please. ó níbi tí mò ń lọ gangan lórí ọ̀rọ̀ yìí. gbogbo ẹ̀yin ló kọ lókè kí ẹ̀sìn dání àmọ́ ní àbẹ̀mọ́ ìdáàbò ẹ̀nìkan ẹ̀yin náà dẹ̀ máa wà. níbi tá a fẹ́ analyze àní pẹ́ débẹ̀. ẹ dákun a ní ìdìrànlọ́wọ́ yín lórí ọ̀rọ̀ ilé à. wọ́n ti gbọ́. fóònù nàmbẹ̀ yóò pè jáde fún yín àmì yóò pè àìrúpè nàmbẹ̀ wọ́n máa pè fún yín wọ́n bá fẹ́ sẹ́ndì owó sí wọn fẹ́ sẹ́ndì. ṣe jẹ́ ká jẹ́ kó pè é tó bá fẹ́ ràn lọ́wọ́ kó ràn lọ́wọ́. irọ́ la bí fìjà bí ẹ máa bá mi press love and like. wọ́n flag mi ṣáà iná ni pé wọ́n flag show mi wọ́n flag mi o please. They are flagging my show on Facebook. Somebody flag it on Facebook. You join me on TikTok. Torí láàárọ̀ ìlú ti gbéra, Èkó lè mú gbé Ìbàdàn làwọn wà ní agbègbè Àpẹtẹ. Ṣé ẹ rí màá sọ lẹ́ẹ̀kan sí i? Mo sọ níbẹ̀rẹ̀ ètò fáwọn tí mo ti gbọ́. Torí àwọn kan máa ń yàn àwọn kan pàdé mi títí wọn ní à. Àfáà yìí bá wọ́n ń tẹ́yàn àfáà tẹ́ máa ń náyàwó yìí tẹ́ wọn náà wọ́n lé à. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Èèyàn jẹ́ àfáà, èèyàn jẹ́ pásítọ̀, àbí ọjọ́ normal person, ordinary person. We are still coming back to that. Mami Adejoke, we are coming back to that question. Sisi Ibadan, how are you? Èèyàn mẹ́rin ló wà lórí Facebook sí wọ́n ti flag the show yìí o. Èèyàn mẹ́rin ló ń wo Facebook sí. Wọ́n ti flag Facebook yìí. Tó ń gbègbè kúgbè tó ń wèwè kúwè. Wọ́n ti flag mi èmi náà rí pé wọ́n ti flag the show wọ́n máa padà wá ẹ má wọrí wọ́n ń lo viewers mi lọ́wọ́ ni. ẹ̀yin tẹ́ bá wa continue to owó oní 1,000 naira oní 5,000 oní 50,000 ó lè bá akẹ́sẹ̀ tí 150k tí wọ́n. Mọ́mí Olúrẹ̀mí Olújọbí God bless you. Ẹnìkan ní 2 ẹnìkan ní 1 o. Okay, you are still here. Okay, ẹ jẹ́ kí n mọ̀ tó bá ṣì wà mí. Okay, good. Just Ọládàpọ̀. Question tí mo ń lọ. Is 200,000 naira. About 500,000. 15. Ó ní question kan tó fẹ́. Ibi tí mo lọ lélẹ̀. Bí tó ti máa ẹjọ́ bí kọ́tà fẹ́ dá sí wà ń bì. Ìyábọ̀ Afọlábí Oyèwọlé. Okay o. Ẹ ṣì wà ń bí. Innovative now. Ọlábísí Abdulwahid Ọlábísí. Wọ́n ṣe dáadáa o, wọ́n tiẹ̀ try. Ìyẹn parọ́. Ó pe àkàtúnlẹ̀ àná yẹn, ẹjọ́ bá fẹ́ yẹn lẹ́yà lọ́wọ́ dàrẹ́ ti. Ẹ dákun, ẹ bá wa sọpọ́ọ̀tì wọn. Ṣọ́ọ̀bù yìí mo afẹ́jẹ́ kó gbọ́gbọ́ sókè. Bẹ́ẹ̀ni, accepted. Ẹ tún pe fóònù nàmbà yẹn, ẹ bá tẹ̀ fẹ́ pè yín. Ẹ pe fóònù nàmbà yẹn. 090 24 47 55 52.
ẹ̀yin táwọn mi ni mo ti pín àkànnì wọlé ọ̀sọ́wọ́ sàlẹ̀ yẹn. ẹ máa love and like lórí Facebook o tó bá ti hack yín wọ́n flag yín ẹ lọ sí TikTok àbí YouTube. ẹ jọ yín táwọn ẹ bá wa share kí nítorí ọdún ẹ bá wa share. ó ní ẹ share. ẹ bá wa share ẹ bá wa share. 09024 47 55 52. àmọ́ mọ̀ fílẹ̀ ní kẹ́ ẹ lè ràn wọ́n lọ́wọ́ kẹ́rìkan mọ̀ sẹ́ńdì owó sí mi ò gbowó. ṣọlá kan sí fún ẹ tí ẹ wà nílé àdúgbò ní wọlé wa fún ẹ bá wà nílé àìlèwọ níbi tó dé bí ọlọ́run bàlá àbáfẹ́ká sí ṣe ẹlẹ́yà ẹ̀fẹ̀ náà yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn nàìjíríà. ẹlẹ́yà dúpẹ́. àmì o bí tá a lọ à ń bọ̀ ó kù ìṣẹ́jú kan o. Akànfẹ́, God bless you. Ọlọ́run àwọn ìyá mi lọ́kùnrin lọ́gbẹ̀ẹ́ tí wọ́n dúró tì mí. Ọlọ́run àmì kábọ̀ nígbà àwọn náà lẹ̀. Àmín. Tí àwọn kò ní dojú ilé wọn náà lè dáàbò. Àwọn náà lè rí oṣù. Bí kò sì bí tí yàn ṣe tọ́, bí tí yàn bá dé, tó bá ti dé báyìí. Okay, I'm saying Olúfúnkẹ́ ẹ ṣé mà. Ojú ọ̀ Ṣeyẹ Martins. Wọ́n náà máa ṣe dáadáa tó wọ́n gbìyànjú gan-an. Ọlọ́run kọ́ wa ń dúró tí wọ́n. Àmín. Wọ́n gún yà yìí. Nígbà wọn gbìyànjú tí wọ́n dìgbà yìí jẹ́. Ọ̀la làwọn lọ. ẹ̀yà ṣíṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ìṣókè ẹ̀yìn táwọn mi ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. Pẹ̀lú wa fẹ́ pè wá. O lè fẹ́ béèrè kankan tó rú ẹ lójú. O lè fẹ́ ṣe o lè fẹ́ sọ kankan. Ẹ tètè bí tá à ń lọ àyìn àfẹ́. Àkáǹtì nọ́mbà ti tèmi náà, àmì fóònù nọ́mbà ni o. Fóònù nọ́mbà máa ń pè jáde, àwọn náà pè fóònù nọ́mbà tí wọ́n àwọn náà pè jáde. So ẹni tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ wa tí ò yé yín, ẹni pè é free o, ẹ free. Kéèyàn béèrè tí ò yé yín, wọ́n sàn ju fún máa. Kọ́ máa gbébè kú gbé lọ wàláì. Kéèyàn béèrè tí ò yé yín, wọ́n sàn ju fún máa sọ nǹkan tí ò yé lọ. Abẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹlẹ́ àwọn àbọ̀ ẹ̀ mọ̀ lọ. 76951692 08076951692 ó náà ní WhatsApp number ní WhatsApp mi náà. lẹ́ẹ̀kan sí kí tó lọ àfẹ́lẹ́ àpàwọ́ ẹlẹ́ àṣàfihàn abẹ́yẹ tọrọ lọ́wọ́ wa ẹlẹ́ ò tọrọ lọ́wọ́ wa rẹ̀ ni àwọn Mo ní àsístáǹtì. ó jẹ ká fún ẹlẹ́ àìlè Ẹ ṣe ká. ọlọ́run dẹ̀ sọ wípé káwọn ẹni kí wọ́n sọpọ́tì wa àdúgbò lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ tí ẹ̀ ní pa wọ́n. Ìgbé kẹ́kẹ́ àdìkáyé lẹ́wà ti ga. Ewu ni. tó fi ń ṣàwòsílẹ̀ àyè ìyìn atẹ́lẹ̀ àyè rí pẹ̀lú òkú náà wà á kẹ́kọ̀ọ́ tó kù láyé. Àmín. Ẹ̀yin àfa ẹ̀ láìpẹ́ mọ̀ ṣe pé. Ẹ̀ ń ṣe pé ṣẹ́pìrì gidi. Ẹni ẹ máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n nílẹ̀ ntẹ́ Ọlọ́run bá fi sí lọ́kàn ni ẹ máa ṣe lẹ́yìn èèyàn. Wọ́n lè pè. Èyí náà lẹni kọ́ bá yín gé tó wọ́n tún wá gé pé ẹ ti fọ́lẹ́ làwọn ló ṣe. Ṣé ráwọn èèyàn kan pàápàá? Ẹ mọ̀ ṣe tó dáa lọ ẹ tó mọ̀ fi kan níbọ̀ láàrin. Ẹ tó ṣe pé tó ń sè ló tún fa kìnìún ẹ mọ̀ ṣe pé mọ̀. Àwọn ìdílé lẹ́yà àwọn dúró tẹ́lẹ̀ ha o. Inú wa ṣe o. Àwọn tí wọ́n dábìlì lẹ́yà àwọn dúró tẹ́lẹ̀ o. Àtọkùnrin wọn. Ẹ̀kọ́ wo ló wà ń bẹ̀? Ọ̀rọ̀ tá a fà sọ wípé àwọn ìdílé ẹlẹ́yà ni wọ́n dúró ti ẹlẹ́yà. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìṣòro tí kò rí anybody dúró tì í. Gbogbo ìgbà míì gbogbo nǹkan ìgbà míì kì í ṣowó ṣùgbọ́n náà má yẹ ká wà nínú ìṣòro. Bí o bá wà nínú ìṣòro tàbí ẹ̀dá kan làwọn kọjá nínú ìdílé nínú kinní kan ẹ jẹ́ ká máa gbìyànjú ká máa dúró ti irú wọn ìgbà yẹn kọ́ ló yẹ ká máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n sá dáadáa nípa fámílì ẹlẹ́yà wọn ló ṣe dáadáa so I think I like that aspect. Ìdílé bàbá ìdílé ìyá àbá. Káló bá ní fóònù nọ́mbà gbé bóyá gbogbo ìdílé bàbá ìdílé ẹ̀ wá ti dúró tán ti pẹ́. Nígbà tó ẹ̀jẹ̀ wá fún aláyè pé kankan ní abẹ́ ilẹ̀ àdúgbò wo yìí o àdúgbò wo yìí o àwọn náà wà òkè nílé wọn àdúgbò àmọ́ wọ́n tó bá fẹ́ ṣiṣẹ́ ìbáadà ọlọ́ọ̀ni wà máa ń dùn káàdì tí wọ́n ní àwọn ìsìnkú mi rẹ̀. Àfẹ́ dá wa lò. Iná láàbì máa táàmù náà wà fẹ́ wà ní sọ́ta wa aláwọ̀ gbogbo tá a bá ti sẹ́yìn à ń tẹ̀síwájú ìwọ́n tó fẹ́ ṣiṣẹ́ ìbáadà báyìí múlẹ̀ ń tẹ̀ wà láàyè. Ọ̀pọ̀ ẹlẹ́yà ń kọ́ àáfà. Aláwọ̀ yẹn nífẹ̀ẹ́ wa, wọ́n nífẹ̀ẹ́ mi, wọ́n nífẹ̀ẹ́ wa, ẹ máa bù pẹ́lẹ́ ànínú. Ṣọ́ọ̀bù ní sàbẹ̀ afọ́kẹ́lẹ̀ síbẹ̀. Bọ́dà mi tí wọ́n pè mí, màá ti bá parí ìjọba sálámù sí wọn. Wọ́n ní àwọn ọmọ rẹ̀ lé àná lọ́wọ́. Ti bá parí ìjọ. Pẹ́sọ̀ yẹn wá dà. Àìrọ́. 1692 ó máa sọ tí ò yé lọ. Ẹni sùúrù ṣé mo ti kọjá abẹ ṣé mo fast forward ẹ ni.
ẹni sùúrù. ó máa sọ ní tí ò yé lọ náà gbàdá àbáfẹ́ká sí iṣẹ́ fẹ́fẹ́lẹ́ àìní ẹ̀kan fóònù nàbà 909024. ẹni àfa sáré sọ ṣé mo ti yá sáré. family issue kí ló dé 14. àwọn olè àkáǹtì nàmbà yín dà àkáǹtì ṣiṣẹ́ fẹ́lẹ́ àì. sọ́ọ̀nù ẹ̀ àwọn ilé owó tí wọ́n fi máa jẹun lọ́wọ́ láì. Ẹ jẹ́ kí n gbé báyìí mo fẹ́ question tí mo lọ gangan ni mo ti kọjá ẹ̀mí ìwọ̀n ṣá. 14:19 ó kù 1 minute ẹ jẹ́ kó play the game ìfẹ́ kó fast forward. owó tí gbogbo ayé ní ajá tí wọ́n dá nìyẹn ibẹ̀ láti gba ilé ibẹ̀ náà láti náwó. so mo ti fast forward ẹ̀ lẹ́ẹ̀kan nìyẹn o. ibẹ̀ náà láti yọwọ́ fóònù kíjúlé náà láti ta ọ̀nà ṣáàtà fún ẹ̀sà kan ọlọ́run bá láàbà ọ̀rẹ́kà sí fún yín ẹ̀dá owó tó ní ká fún yín ẹ pé nọ́mbà yín báyìí gbogbo ẹ̀yìn ọ̀gbọ́n nọ́mbà yín kẹ́kẹ́ tó pé nọ́mbà yín nípa tọlọ́pọ̀ yín dé nípa tọlọ́pọ̀ ẹ̀yìn dẹ́bi ọ̀pọ̀ ẹlẹ́hà ṣé kí n bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹlẹ́hà ṣe rí ibi tíṣù ọkọ̀ wọn dé báyìí ó ti di family issue wọ́n yanjú ẹ̀ láàrin ara wọn àwọn olè ṣẹ́lìtì jù báwọn lọ tó nípa tọ́lọ́pọ̀ wọ́n dé àti òun ẹlẹ́yà tó nìfà ó ti di family issue. family kìíní kejì wọ́n ti ń pera wọn ṣiṣẹ́ jù so kò síbi tí wọ́n ti máa bá yìí alẹ́ bẹ́ẹ̀ni àsìkò ló yàgò ẹlẹ́yà fẹ́yìn tẹ́ bá fẹ́ náà lẹ́yà lọ́wọ́ wọn. ẹni sùúrù bí tá à ń lọ nìyẹn. mo ní ibi tá à ń lọ gangan la dé yìí lórí ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sọ. àwọn tó gbègbèsè yìí wọ́n gbìyànjú wọ́n ṣe dáadáa mo fún wọn ní kudos wọ́n gbìyànjú mo dẹ̀ tún gbàdúrà mo gbà ládùúrà pé Ọlọ́run á jẹ́ kí ìrànlọ́wọ́ kó tún dìde jù báyìí lọ fún ẹlẹ́yà ṣùgbọ́n gbà tó máa fún wa ní update lórí ọ̀rọ̀ àáfà wọ́n ló ti di family issue family issue ẹ jọ̀ọ́ a fẹ́ gbọ́ update ìyàwó ni wọ́n fi jẹ́lẹ̀ àáfà pẹ̀lú ìwà tó wù yẹn fún wa ní update yẹn ṣe àáfà sì ṣe ó wúrú wà yẹn ó jẹ́ gbé ó jẹ lọ ni ṣé ibi tẹ́ ẹ ti ń sọ pé tọ̀ ṣé kìí ṣe pé ẹ ti tọwọ́ bọ̀ àmọ́ bóyá ẹ̀yin kan yìí tẹ́ ẹ lọ ìkọ́ là ń sọ o àwọn tó tọ́ tó à ń béèrè general question ni kẹ́ má fi pẹ́ ẹ̀yin là ń bá wí o ṣé ẹ ṣe pé àwọn kan ti lọ tọwọ́ bọ kéèsì yẹn because nínú gbogbo àlàyé tẹ́ ẹ ṣe ń sìn ẹ ṣàlàyé fún wa wípé wọ́n fi pé ìwà tí àáfà ìwù tó kù díẹ̀ káàtó wọ́n ti dá lẹ́kun wọ́n ti fojú ẹ̀ ṣe kinní kan wọ́n ti kí ló ṣe fún because the main issue gangan pápá ẹ̀ sọ̀rọ̀ lé lórí mọ́ wọ́n ní àáfà wọ́n ní first wife ẹ̀ wọ́n ní bó ṣe lù nìyẹn gbogbo aláfẹ́ tí ara wa gbọ́ wọ́n lù ìyá lónìí ìyá lánàá wọ́n ní làbàrà bẹ́ẹ̀ ló jẹ́ kárábìnrin yẹn kú so kéèsì tẹ́ tírìtì sí obìnrin nìkan lẹ focus sí fine all well and good we appreciate it àáfà gangan tó lùyàn tó ṣèyàn léṣe ẹjọ́ torí tọ́lọ́ ìyàwó ló tọ́ sí kí ni ìjìyà tó wáyé fún àáfà yìí pẹ̀lú ìwà tó wù yìí àti ìgbọ́ pé ìjìyà kankan báyìí wáyé fún. kí ni tẹ́ ẹ ṣe fún láti dá lẹ́kun ẹ̀ sọ fún wa pé family issue ni ṣé àìsàn àrùn kéèyàn máa lu obìnrin tó ń bẹ ní ara àáfà ṣé ẹ ti mú kúrò bẹ́ẹ̀. now ẹ sọ fún wa pé ìgbésẹ̀ bí ẹlẹ́yà wọ́n ní family issue ni àwọn family méjèèjì wọ́n ti ń pera wọn wọ́n ti fẹ́ parí ẹ̀ ìgbà tẹ̀dẹ̀ kọ́kọ́ máa dé àárín yẹn ẹ sọ wípé ẹ ti gba ṣọ́ọ̀bù fẹ́lẹ́yà wọ́n máa rọjà sí tí àáfà náà tó bá ti mú tọ́lọ́kọ́ bọ̀ wá tí ẹlẹ́yà náà tó náà ní ṣọ́ọ̀bù tó ṣe gbogbo ẹ̀ pínlẹ̀ kan wọ̀ ní mọ̀jà nítorí 800,000 mọ́ lóò tí gbọ̀n pé àwọn ọkùnrin kan wà bá ṣiṣẹ́ ọkùnrin gbèdérégbèdé tó fi ilé kó fi ṣe gbogbo nílé lẹ́kọ́ fi ṣe ṣọ́ọ̀bù fún ìyàwó
bí kíní orí wọn ìbá jẹun lórí wọn wọ́n lè lọ sí ṣọ́ọ̀bù kan lè lu obìnrin yẹn ní àlùbámọ́ ṣọ́ọ̀bù tí wọ́n tún bá tó bá wà ní ṣọ́ọ̀bù jẹ́. àníwà tá a fa ìwú yìí kí wọ́n lè rí ẹ̀ṣẹ̀ kí ní ìjìyà tẹ́ ti tí wọ́n fún ó yẹ kẹ́ update wa lórí ìjìyà tí wọ́n fojú ẹ̀ wì. the only thing tá a gbọ́ ni wípé wọ́n mú lọ sí wọn tí wọ́n ọlọ́pàá ti arrest ẹ o lẹ́yìn ìgbà náà ẹ ti lọ bẹ́ẹ̀ lé àbí àbóṣùwà nítorí ẹ ó ti kún tẹ́ ń sọ ìsìn àwọn family ti ń dá sí definitely wọ́n ti gba bẹ́ẹ̀lì ẹni tó fẹ́ lùyàn pa. ìwádìí wo lórí iṣẹ́ ọlọ́pàá ṣe pẹ̀lú first wife ẹ̀ tí wọ́n sọ wípé lúlùlùlùlù barabarabara òun náà ló rọ́bìnrin yẹn lọ sọ́nà ọ̀la kejì ẹjọ́ ẹ̀ lóò what is the update about that? ẹ fún wa lọ́bìlẹ̀tì o àti ìrìn nǹkan kan gbọ́ o torí the main issue lórí ọ̀rọ̀ àfáì it could happen to anybody. I'm telling you. Wọ́n ní family issue ni. Ó yẹ kí ẹ jẹ́ ká mọ̀ ibi tọ́rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ àfà. Update yẹn òkun tó lórí ọ̀rọ̀ àfà. Wọ́n ní ká family issue ká gbẹ́nu dákẹ́ family issue ẹ̀ ló ẹ̀ mọ̀ pé family issue máa wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ kí ló dé sórí kí ló wá lórí social media. ẹ̀ ló family issue láàgbọ́ mélòó. ní kẹ́ bá sọ̀rọ̀ family issue ṣùgbọ́n tẹ́ bá fún wa ní update pé àáfà tó ṣe nǹkan báyìí o wọ́n ti fi ojú ẹ̀ bá iná òfin o wọ́n ti fojú ẹ̀ wí náà o in fact nǹkan báyìí báyìí ni wọ́n ṣe sí o ọ̀rọ̀ yẹn gan bla 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 kẹ́ ẹ fún wa ní update. àáfà tó yẹ kẹ́ ẹ gbé lọ sí rehabilitation center kẹ́ ẹ gbé lọ sí rehabilitation home tó yẹ kó wà ní correctional center náà kó tó lọ sí ibi tẹ́ máa ti gbé lọ sí rehabilitation. ẹjọ́ family matter ni ǹjẹ́ àáfàá ti jáwọ́ nínú àlù obìnrin ṣé àáfàá ti ṣèlérí ẹnu fún yín ṣé ìlérí ẹnu ni àbí pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ ṣé ẹ ti ṣàdúrà ni àbí wọ́n tún lẹ ti fún mú Bọ́sẹ̀dé GMK God bless you my dear àbí wọ́n tún lẹ ti fún mú pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin family wọ́n náà family sọ pé family matter ni. ǹjẹ́ wọ́n ti seek for help fún àfáì? bóyá àfáì gan need the help pẹ̀lú àwọn ìwà tó ń wù yẹn bóyá ó need the counseling pẹ̀lú àwọn ìwà burúkú tó ń wù ẹ̀ ní burúkú tó ń wọnú ẹ̀ yẹn bóyá àwọn àlùjọ̀nú kan ló ń bá sọ̀rọ̀ pẹ̀lú iṣẹ́ àfáà tó ń ṣe iṣẹ́ ẹ̀mọ́ ní iṣẹ́ ìtijọ́ gbogbo ẹ̀kọ́ tẹ́ ti ṣèwádìí ẹ̀ṣẹ́ ti ṣàyẹ̀wò ẹ̀. It is not about ká ṣí ṣọ́ọ̀bù fúnyàwó ká ṣe everything kí ṣọ́ ọjà wà ń bẹ̀ àfáà náà tọ́rọ́ kọ́bọ̀ tó bá ń rí so téyàwó bá ti ń jẹun tó ti wà ókè kò ní sí wàhálà mọ́ oníkàkùn á máa lọ lo it is more than that. àwọn ọkùnrin kan wà tí wọ́n bá fẹ́ ìyàwó wọ́n á máa na ìyàwó wọn tó bá sì ti nà báyìí tó bá ṣe léṣe tó báyìí tó kiri ẹ bá ti ká láàrin ìṣẹ́jú kan lójú wọn báyìí wọ́n á dọ̀bálẹ̀ ni wọ́n á mú ẹsẹ̀ ẹ̀dá nígbà tí wọ́n máa sun ẹkún kíkorò pé kó ṣàánú àwọn kó dáríjà wọn. dáríjì mi jọ I didn't know I promise not to do that a máa sunkún gan tọ́pọ̀bìnrin yẹn máa rò báyìí pé ẹ tó nà mí tó ń sìn ni. bóbìnrin yẹn bá kọ̀ǹtínú bẹ́ẹ̀ òkú ẹ̀ ni wọ́n padà gbé jáde nílé gbogbo ẹ bóyá torí ìwọ ọkùnrin yẹn kó tó lè bá a gbé ó need the help bóyá spiritual help ni o bóyá counseling ni o ó need ẹ̀. ọkùnrin mi ò ní ìbágbọ́ kò ní ẹ̀kọ́ ìbágbépọ̀
pẹ̀lú obìnrin. Ìṣẹ̀dá bọ́dọ̀ ń ṣe ṣẹ̀dá àwọn obìnrin. A lè ní jọ̀gbọ́n, a lè ní lọ́wọ́, ká máa sọ, ká máa nag, kò sí ìtọ́ka àti ṣe nulẹ̀, àròyé ni. Obìnrin mi lè frustrate ẹ, ṣùgbọ́n ọkùnrin gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ìbágbépọ̀ pẹ̀lú obìnrin. Tó o bá ti ní ẹ̀kọ́ yẹn, wàhálà inú ilé yẹn ò lè tòrò. Obìnrin kan la rí fídíò ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí ọkọ ẹ̀ lù, fry pan ló fi ń gbá orí ẹ̀, ló gbá ojú ẹ̀ lójú àwọn ọmọ. Àkọ́kọ́ ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn gangan pàápàá tí wọ́n bá tètè mójútó àwọn ọmọ yẹn láti lẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n rí lójoojúmọ́ bí bàbá wọn ṣe ń lù ìyá wọn lálùbami yẹn, wọ́n máa wà traumatized. Ìgbésí ayé wọn lọ́jọ́ iwájú tí wọ́n bá tètè ní Jésù kó ètè bá wọn, wọ́n máa fi ẹ̀kọ́ kọ́ wọn kó tiẹ̀ lọ fún àwọn yẹn ní counseling. Wọ́n lè dàgbà pé tó bá jọ́kùnrin lè di wider, ó lè di ok ṣé table tennis bad wọ́n ní kí ni table tennis ni torí mi ò tẹ̀ ewu dáadáa mo ṣà ń gbàgbàgbà ẹ̀rù tiẹ̀ ti bà mí mo sáré gbé kúrò bẹ́ẹ̀ ni. Kí ni pàǹpà tẹ máa fi ń gbá table tennis yẹn olófin lu obìnrin báyìí àtọjú àti mú tó ń gba mọ́lẹ̀ ní ìtí ẹ̀ léwo tó ń sì ṣe lójú àwọn ọmọ ẹjọ́ nítorí tọ́ náà. Báwo ni mo ti wọ̀ kí table tennis bat ó ti yé mi. Báwo ni àwọn ọmọ ìwà wọn náà máa wù tó bá dọjọ́ iwájú. Èyí tó bá jẹ́ ọkùnrin náà tí bàbá ẹ̀ bá ti gbé kí ni table tennis bat tó ti fi na ìyàwó ẹ̀ bóyá ńgbà tó náà bá fẹ́ ya títì ẹ̀ kí ni wọ́n máa fi play snooker yẹn kí ni wọ́n máa ń pè kí ni snooker stick yẹn wọ́n máa fi play snooker yẹn bóyá òun ló máa lọ gbé tá máa fi na ìyàwó ẹ̀. Mo ti mọ̀ kí ni table tennis bat mo ti mọ̀ wọ́n máa fi yẹn pàǹpàǹpàǹ yẹn. Ẹ ṣí máa mọ mi Mọ́ráyọ̀ mọ mi Adéolúwa Adépọ̀jù. Ọmọ náà lọ gbé kíní snooker. Mo fẹ́ sọ fún wa. Irú obìnrin tó ń lù lálùbami bàbàǹbà yẹn ẹ̀ wọ́n ṣe nà lójú àwọn ọmọ. Ká ní pé wọn àrí fídíò yẹn báyìí. Irú obìnrin yẹn ṣàǹpọ̀ nú ni. Ó ti jókòó sínú ilé yẹn gbàgbàgbà wọ́n lù wọ́n gbá ojú ẹ̀ wọ́n pẹ́ table tennis kíni table tennis bat ló gbé lónìí. Tó bá di lọ́la yóò gbé kẹ́tù yóò gbé fry pan yóò yọgi yóò yàdá yóò yọ ìṣẹ́. Ẹ̀mí obìnrin dẹ̀ rí légbélégbé báyìí Bíbélì gan sọ pé ohun ẹlẹgẹ́ ni yín o ohun ẹlẹgẹ́ làwọn obìnrin jẹ́ o ohun ẹlẹgẹ́ ni wá bó ṣe jẹ́ pé ẹnu wa ò kí ń rọ̀ wá ń gbà mí ṣùgbọ́n bó o bá ro tọ̀rọ̀ ẹnu obìnrin ọkùnrin yẹn máa pààyàn wá dẹ́ṣẹ̀ wọn. So irú obìnrin yẹn sìn kò yẹ kó wà nílé yẹn kì í ṣe pé wọn fẹ́ kó gbélé ọkọ ṣùgbọ́n wọn ò fẹ́ kó kú ni ṣùgbọ́n tó bá choose láti sọ pé òun fẹ́ gbé bẹ́ẹ̀ obìnrin yẹn bẹ́ẹ̀ ni àsísájú ẹ wo Adéolúwa ojú ẹ̀ ló ń target ẹ gẹ̀ẹ́tì ó fẹ́ bà ìwà ẹ̀jẹ̀ ni bóyá lady yẹn bóyá fáyín wo obìnrin ni pé wọ kò sẹ́ni tó máa pè ẹ́ mọ́ máa bàjẹ́ òní obìnrin pè máa bà gbogbo ojú ẹ̀jẹ̀ máa bẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ó ń target ojú ẹ̀ ní lóòótọ́ yes ṣé yẹ kó wà nílé yẹn kì í ṣe pé wọ́n fẹ́ kẹ́ gbélé ọkọ ṣùgbọ́n tó bá ti rí pé wọ́n ti ń lù ẹ́ nílùú bara gbàgbàgbà gbà lónìí gbà lọ́la yóò bá dé tójú òun ò bá fọ́ bàìbàì ni ó máa wò tí ojú yẹn ò bá fọ́ bàìbàì ló kù tá máa wò. But people don't understand kò sẹ́ni tó ètì yín lẹ́yìn ọkùnrin bọ́ ó lè máa na ìyàwó gbàgbàgbà kínú àwọn èèyàn dùn sí nítorí pé ikú ló ń kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n fún obìnrin tó bá yé tèbẹ́sẹ̀ sọ. Ikú ló ń kọlẹ̀ kò fún obìnrin tí ò bá tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀. So ẹ̀yin ẹ gbọ́dọ̀ gbogbo yín pátápátá gbogbo obìnrin tó wà nílé ọkọ ni mò ń bá wí. Kò sẹ́ni tó ní kókó máa love ọkọ ẹ̀. Nah, it is good to love
but relationship tó bá ti mú ìkorò dání tí bitterness bá ti wà ńbẹ̀ ọkùnrin tó ṣe gbàgbàgbàgbà tó fẹ́ lù ẹ́ ó fẹ́ pẹ́ ó tún wá pẹ́ wọ́n ló má bínú ó tún gun àyè padà tínú kékeré bá tún bí á tún máa ṣe gbàgbàgbà sí ẹ ṣé wò mọ̀ pé ìwọ gangan fúnra rẹ̀ níwò obìnrin òun kanlẹ̀kùn léèkú ni jókòó bẹ́ẹ̀. so lórí ọ̀rọ̀ ẹlẹ́hà yìí ẹ̀yin fámílì ẹlẹ́hà ìkọ̀kọ̀ táwa kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé number 1 wọ́n ní ìwà anú ọlọ àbí ìwà kìnnìkan yà ó lọ òkè fọ lọ́lẹ̀ mi mọ̀ bó ṣe máa ń pòwe yẹn ṣé wà tó ń bẹ lára àfà ṣó ti fàfà sílẹ̀ èyí tẹ́ bá jẹ́ fámílì àfà ẹ yẹ kẹ́ ẹ mọ̀ wípé àfà ní ìdìrànlọ́wọ́ ó ní the help ẹ lọ seek help fún àfà. ní gbogbo ìwà tí àfà sí ìwù tó gbẹnu tán yìí a ò rí ìjìyà kankan. ó lọ sí ọlọ́pàá arrest ẹ̀ ti sáré lọ wọ́n ti lọ withdraw case. ẹ jẹ́ kí ẹni yìí o ẹ ti lọ withdraw case ẹ ti gbé case yẹn wálẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo bọ́ ṣé mo lè fi kọ́ yìí ṣá. mi lè pí kọ́ yẹn ẹ má bínú mi lè pí kọ́ yẹn someone is trying to reach out to me. ó wá bá mi ṣe nǹkan lólè so kí lẹ fẹ́ ká sọ so èmi kàn fẹ́ sọ fún ẹgbẹ́ yẹn fámílì ẹlẹ́hà àfẹ́kẹ́ gbé ìrànkan padà lásán social media yìí o ìyẹn là nígbà fún yín please don't bring anything up ẹ má gbé nǹkan kan wá sórí social media lọ́la ẹ pé wọ́n nara àwọn àfẹ́gbọ́mọ́ tó sọ pé family matter yìí náà ní kẹ́ fi yanjú ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe yanjú ẹ̀ kẹ́ ẹ make sure wípé kọ́mọ yín tó padà sọ́dọ̀ àfà tó ní wọ́n ní wọ́n àwọn family wọ́n ní ti di family issue o family matter so family issue ká gbẹ́nu sàn ká gbẹ́nu wa kúrò àwa máa gbẹ́nu wa kúrò ṣùgbọ́n ẹ sọ fún ẹlẹ́hà àti family ẹ̀ àfẹ́ rí anything lórí ìkànnì mọ́ àwa náà gbàdúrà fún àwọn òtúlé àwa náà máa ń so gidi ni àwa náà sọ pé kí ìdílé kankan ó tú ṣùgbọ́n àfẹ́kẹ́nikẹ́ni kó kú àsìkò kan dá àárẹ̀ kan dá àìsàn tó yẹ kó àìsàn tí ò gbé wá láàárọ̀ ọjọ́ àìsàn tọ́lọ́wọ́ òfin sílẹ̀ àfẹ́kọ́mọ ẹ̀dá kan kó bá kó fi sínú ayé obìnrin ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá ṣeṣẹ́ ẹ̀yìn dáadáa torí wọ́n ti jáde sí wọ́n ní kádà pé wọ́n ní family issue ní káwọn mọ́ sọ̀rọ̀ mọ́ lé lórí ká má sọ̀rọ̀ àfáà tó lù ìyàwó ẹ̀ ká má sọ̀rọ̀ lé lórí wọ́n ti gbé jáde pé family issue ni so that family issue should remain your family issue that family issue should just stay there jẹ́jẹ́lì kó remain your family issue a ò fẹ́ gbọ́n kankan mọ́ lórí ìkànnì yìí ẹ má gbé ọ̀rọ̀ kankan wá sọ fún wa lórí ìkànnì yìí ìyẹn lèmi fẹ́ sọ fún yín ẹ má gbé nǹkan kan wá sórí ìkànnì kẹ wá sọ fún wa it should just remain family issue jẹ́jẹ́jẹ́ so ní àgbàdúrà kí gbàgbọ́sì mi wáyé anything tó bá wáyé ẹjọ́ tó ní tọ́lọ́ ẹ má gbà sórí social media torí tẹ́ ẹ bá gbé wá ìgbà ilẹ̀ máa jẹ́ ká lọ díìkì gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ ṣe kí ni tẹ́ ẹ lọ ṣàbòsí nínú ọ̀rọ̀ àwọn méjèèjì pé kẹ́ ẹ mọ̀ kó kẹ́ ẹ gbọ́dọ̀ parí ẹ̀ ní ẹ gbọ́dọ̀ ṣe báyìí ní ẹ̀yin tẹ́ ẹ ní tẹ́ ẹ ti lọ́n bá àwọn fámìlì kan sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ń pè ẹ fẹ́ ká ṣírí àfà tú ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí ojú ti àfà ẹ̀yin ẹ fẹ́ tójú ti ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ kí ìgbà yẹn la máa lọ díìgì la máa gbé yín wá síta yóò bá dẹ̀ sọ wípé awífúnni kó tó dá ni àgbàjàkadì ni so kó tó wá di wípé a máa wojú ara wa táàdẹ̀ gbàdúrà ká wojú ara tó rí àgbàdúrà kí nǹkan tó ṣe wúmọ̀ yẹn mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá wà lábẹ́ ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ń bẹ́ nùgò tẹ́ ń jẹ́ jìn ẹ̀yin tó jẹ́ pé èròmì tí ń bẹ tí onílù tó ń lù fún kinní kan wọ́n ní ìròmì tó ń jó tí onílù ẹ̀ wà lábẹ́ omi ẹ̀yin tẹ́ jẹ́ pé onílù tó ń bẹ lábẹ́ omi fún ìròmì tó ń jó ẹ jọ̀ọ́ torí tọlọ́run ẹ ṣe dìní fúnfẹ̀lẹ́ àbáyé ẹ make sure wípé pínlẹ̀ àbá máa padà sọ́dọ̀ àáfàá ẹ ti ṣiṣẹ́ tó péye lórí àáfàá o torí report tó wà lẹ́ni pé àáfàá òṣẹ̀ṣẹ̀ máa lóbìnrin o mentality tẹ̀lé gbé wá fún wa ń sìn pé tóbìnrin yẹn bá ti ní ṣọ́ọ̀bù ń sìn táàfàá ẹ̀wọ̀n bá táàfàá náà bá rí tóbìnrin yẹn bá ń rí
kò ní máa síjà mọ́. Ẹ̀yin ọ̀rọ̀ dídó náà ńkọ́, ṣé gbogbo ẹ̀ náà lẹ ti bá wọn yanjú mọ́? Torí àfà ìyàwó ní ẹlẹ́yà ní ó gbé wá súnmọ́ òun, òní rárá òun ò ṣe kìnnìkan, ṣé gbogbo ẹ̀ náà? Torí irú àwọn ọkùnrin báyẹn náà, ẹgbẹ́ bóbìnrin ò bá ti fẹ́ lòdì ṣe yóò mọ ọ̀rọ̀ tó wọ̀n ẹni bí ajá tọkọ̀ ọgbá. Lẹ gbogbo rẹ̀ ọmọ dìde ní ọmọ bínú ní ọmọ ṣe ní ọmọ lọ ní ọmọ ọbọ̀ bí ilẹ̀kẹ̀ ẹ̀dí nítorí pé wọn ò fún ṣe. Gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ kó pọ̀ láti ilẹ̀ o. Ẹ̀mí burúkú tẹ́lẹ̀ ń gbẹ nínú àfà. Ẹ wà bẹ́ẹ̀ ti yọ ẹ̀yìn kéèyàn mọ́ nọ́bìnrin gbàgbà ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti yọ kú. Ọwọ́ àfà tó rorò tó ẹ̀pọ̀ owó ẹ̀ tó máa ń fast bóyá ẹ máa wá nǹkan ṣe sí, bóyá ẹ máa fi àkànnù sí ọwọ́ yẹn ni o, àbí a máa mú ní ọwọ́ yẹn a máa chain, a máa so mọ́bì kan tó bá ti fẹ́ sùn láràárọ̀ àbí lára àbí a mọ̀ sílẹ̀ gbà torí èmi ò mọ tá a ṣe tọ́wọ́ àfà ìyá tí mo ń nọ́bìnrin gbà gbogbo ẹ̀ náà lẹ́ ṣe. Bóyá á dẹ̀ lọ mú ẹnìkan ẹ lọ wọ ẹnìkan tí ó lọ rẹ́ǹtì ilé síbi tí wọ́n jọ ń gbé tó bá ti gbọ́ yóò sáré dìde pápápá. Ẹ ṣọ́ra ní o ṣe gbọ́ ẹ rántí pé ọ̀rọ̀ yìí yà sọ lórí social media pé kò gbọdọ̀ jáde síta, ẹ má bà wá lójú jẹ́ o. Bóyá kẹ́ ẹ lọ wá yẹn, because ibi tí ọ̀rọ̀ dé dúró yìí a ò ní fẹ́ kó jẹ́ wípé nǹkan kan máa ṣẹlẹ̀ à lè fẹ́ kí nǹkan ó ṣàfà náà. So ẹ̀yin fámìlì là ń bá sọ̀rọ̀ báyìí, àtọ̀tún àtòsí tẹ́ ṣe kúbẹ́kúbẹ́ tán lẹ́ fẹ́ parí àníkẹ́ má parí, inú wa dùn, fún mi lọ́lá àdìgún ni bẹ́ẹ̀ wọ́n máa ń ranjú bí ọjà tọkọ̀ gbà ní. Inú wa dùn kàn parí ẹ̀ o, àwọn òṣọ́pá àwọn against ẹ̀, ṣùgbọ́n àfọ́ ò gbọ́dọ̀ na ẹlẹ́hàmọ́ o. Bóyá ọba dẹ̀ wá bí ọlọ́mọdé àríwú ẹ̀ bírú ẹ̀ bá wá ṣẹlẹ̀ àfẹ́gbọ́n lórí social media ohun tójú ẹlẹ́hà bá rí bẹ́ẹ̀ wọ́n gbé wá sórí ìkànnì.